olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn, kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Kí ló ń jàre Ọ̀nà Kakanfò? Ṣéde Yorùbá ní Kakanfò? Ó ti o, olórí ogun ilẹ̀ Yorùbá gangan. Praise the Lord. Today is August 2026 on the 15th. I have a question that I suppose to ask every one of us. If you want to answer, you will give signal, and what that signal, that is, lose yourself, and when you are on mute, you're able to talk, and when you talk finish, you mute yourself again. Why Christian and Muslim we turn to our ancient gods is a question and it's a topic. Why Christians and Muslims, they are foreigner religion in Yoruba land. But what we are looking as at now, we see that in future or right now, they will turn to our ancestors. To protect our father's land. Yes, they are talking. It's woman talk now. Mute. Everybody is looking that somebody is not mute and they are talking. It will disturb. Check, everybody, please check your phone. It's wasting time. Not all of us mute. Okay, praise the Lord. They're already mute. Yeah, let's continue. So the question, why Christian and Muslims will turn to our Yoruba ancestors' gods? Kí ló dé tàbí kí ni ó máa fà á tí àwọn Kristẹni àti Mùsùlùmí tí wọ́n máa fi padà sí inú ẹ̀sìn àwọn baba ńlá wa tàbí òrìṣà àwọn baba ńlá wa? Kí ló fà á? Kí ló dé? Mi rẹ́ nìkan kan kó nawọ́ sókè, mi dẹ̀ rẹ́ ẹni tó fẹ́ sọ̀rọ̀. Okay, jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ. Yes, ta ló fẹ́ sọ̀rọ̀? Ẹ dáhùn. Torí ìtanú pé wọn gbà tara wọn náà ni, àti pé wọn ní ọ̀rọ̀ Ọlọ́run pé kì í dáhùn kíákíá, ọ̀tọ̀ fà á tí wọ́n fi ń padà sí ìṣẹ̀sìn nìyẹn. Okay, ẹ ṣé. Mo ti fún ẹnìkan láyè sí kó ti sọ tiẹ̀. Àìṣedéédé àwọn adarí ẹ̀sìn. Ó dà ní pé ẹ̀rí nǹkan tí tó wà lọ́kàn mi. Kókó bẹ̀yẹ àkọ́kọ́ tí àwọn sísítà wa sọ yẹn, àìṣedéédé àwọn olùdarí ẹ̀sìn. That is unfaithfulness, unrighteousness of our leaders in either Christianity or in mosque, either in churches or in mosque. Their failure is our problem today. If they are serious, because Yoruba, the culture, the way God created them, bí Ọlọ́run ṣe dá Yorùbá, ó dá ní pípé, ó dá wọn dáradára. Ìgbé ayé wọn ó dàbẹ́ ni pé òun la fi kọ Bíbélì. Báyà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, ká máa tẹ̀síwájú.
a rí pé àwọn olórí wa wọn wà loyal to God, wọn ò ṣe dáadáa sí Ọlọ́run, ìka ènìyàn ni wọn ò jẹ́yàn dáadáa. Tí a bá wo Ìgbòho, kò sígbà tó máa sọ̀rọ̀ tí ò ní fògo fọ́lọ́run, bó tilẹ̀ jẹ́ pé tí èèyàn bá jẹ́ ọkùnrin láyé, ká lo mùsùlùmí gẹ́gẹ́ bí àpẹẹrẹ, kí ló dé tí wọ́n fi ń jagun, tí wọ́n fi ń pànìyàn? Kì í ṣe Yorùbá o, tó bá jẹ́ ọmọ bíbí Yorùbá ẹ lè rí Yorùbá tó lọ sí north tó jẹ́ mùsùlùmí àbí christian tàbí oníṣẹ̀ṣe, tá lọ sílẹ̀ Ìgbò, tá lọ sí north, tá lọ máa pààyàn bẹ́ẹ̀. Tẹ́ bá rí kẹ́nìyàn nawọ́ kó dẹ̀ dá wa lóhùn pé òun máa rí kan o tó ń wọ inú igbó lọ, tó lọ ń ta rice àbí ẹ̀wà, tàbí iṣẹ́ tó ń ṣe, bóyá ó ń ṣiṣẹ́ ní bank, tó gbé àdá tó bẹ̀ sí ń gé ọrùn àwọn tó wà ń bẹ̀ níbẹ̀, báyọ̀ lóru tàbí lọ́sàn-án tàbí láàárọ̀, báwọn ṣe ń ṣe yẹn ní ọ̀dọ̀ wa, kó dárúkọ, o ò lè rí ẹyọ kan. Tàbí Ìgbò, o ò lè rí tó ń hùwà yẹn tí ó bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn. Ìgbà míì wà tó yẹ pé Ìgbò a máa jà lẹ́kọ̀ọ́, tí a di ìjà a máa ń rí, bẹ̀tẹ́ ẹ lè gbọ́ pé Yorùbá ṣorú ẹ̀. Tí ẹ bá rí kan ẹ sọ fún mi. Ibi tí ọ̀rọ̀ tí à ń sọ nípa Yorùbá là ń sọ ń sìn, a sọ nípa Nàìjíríà, àwa ni ọ̀rọ̀ ń bá wí. We are talking about ourselves, our culture. Igbo can cause problem in any part of the world, is what we know. Kí ló ṣẹlẹ̀ ní Ghana, kí ló ṣẹlẹ̀ ní Libya, kí ló ṣẹlẹ̀ ní South Africa. Ẹ rí i pé wọ́n máa ń dá wàhálà lẹ̀, ìlúkìlú tó bá wà àwọn náà lè dá wàhálà lẹ̀, ṣùgbọ́n lè má wàá dàbí ti àwọn Fúlàní tí wọ́n gbé ẹ̀sìn lórí. Àwọn ò sọ pé àwọn ń jà, Ìgbò ò sọ pé òun da gbogbo òbí ọ̀hún yẹn rú nítorí ẹ̀sìn o, wọ́n sọ pé nítorí ẹ̀sìn, ṣùgbọ́n a rí Fúlàní bò sábẹ́ ẹ̀sìn láti máa gé orí èèyàn, láti pààyàn bẹ́ẹ̀ nípa ewúrẹ́. So special program ni lónìí, ó ṣe ṣe kí inú mi á dùn tàbá lè máa rí àwọn tó ń dáhùn sí ọ̀rọ̀ yìí. Àwọn olórí wa wọn ò ṣolóòótọ́ sí Ọlọ́run tó dá ọ̀run ayé. A dẹ̀ rí àpẹẹrẹ, a ní mùsùlùmí, wọ́n nígbàgbọ́ wípé tí èèyàn bá pààyàn tàbí tó bá jà fún ẹ̀sìn, ó máa dé ọ̀run, a fẹ́ ìyàwó tó bá nínú ayé pẹ̀lú èyí tí wọ́n máa tún fún ẹ lọ́run. Ta ló lè sọ iye tó máa fún wa lọ́run tá a bá dọ̀run? Iye obìnrin mélòó ló máa fún wa? Torí ó dà ní pé problem ọkùnrin nìyẹn, ọkùnrin láìkó obìnrin gan, wọ́n ti di àkùkọ gan, àkùkọ ò lè máa bá obìnrin sùn tó yẹ náà. Mo rò pé ẹnìkan ni mo mọ̀ nínú ayé tó ti ní rọ̀ fẹ́ yẹ bí tèmi, rò pé ó lè satisfy obìnrin tó yẹ. Yes, I want physical. Iye tí 7? Okay, ẹ ṣe. Ta ló tètè fún wa? Ta ló tètè fún mi? Yes. 72. 72. Only 72. Ẹ jẹ́ ká sọ sókè o. Maybe the voice is not high enough because it will low in recording. That's the end. Okay. 72. That is what is written. 72. But kì í ṣe Yorùbá ò ní ìgbàgbọ́ sórí ẹ̀kọ́ bẹ́ẹ̀. Yorùbá fẹ́ tú Kòránì kọ tó bá ṣeé ṣe fún wọn. Akéwà Jésù dẹ̀ ń gbìyànjú láti sa gbogbo pa ẹ̀ kan tukọ̀. Òun ti gbà pé òun ti di ọmọ Yorùbá, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan sọ pé ó wá láti Senegal, ó wá láti gbá, ó wá látàwo, ìmọ̀ọ́mọ̀ nípa ẹ̀, ṣùgbọ́n mo ṣàrí pé ó jẹ́ èèyàn bíi tiwa. Ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé Yorùbá ló fẹ́. So mo dẹ̀ rí pé ó níwà tó dáa, kò burú tí mo lè sọ bẹ̀tà. Àwọn èèyàn wá ń sọ oríṣiríṣi, ìní ọ̀rọ̀ púpọ̀ sọ lórí ẹ̀. Ibi tí èèyàn bá ti wà èèyàn máa ń wà bẹ́ẹ̀. Wherever you are, you need to be like them there. If you cannot be like them, you need to join them. You cannot beat them, you need to join them. That's supposed to be. Tí o bá lè bá wọn jà, tó o lè borí wọn,
ó ní láti dàbí tiwọn ni ibi téèyàn bá dẹ̀ ń gbé tó bá ti tù lára èèyàn gbọ́dọ̀ níwà bíẹ̀ so nǹkan tó yẹ kó jẹ́ nìyẹn. A rí i pé àwọn àlùfáà wa àti àwọn imam tó jẹ́ Yorùbá wọ́n yàtọ̀ sí gbogbo tayé ṣùgbọ́n wá dùn ni ó wá báyàn nínú jẹ́ wípé àwa ń dàgbà àwọn imam wa àwọn àlùfáà wa tí mo sọ fún wa wípé àlùfáà ó mì ní pastor and alfa òun náà mì ní pastor nínú ẹ̀sìn mùsùlùmí so àwọn méjèèjì ló ń jẹ́ àfà àlùfáà àfà ọmọ ìyá kan náà méjèèjì àwọn ló ń darí wa ń dàkúdà wọn jẹ́ aláìṣòótọ́ wọn ò ṣòótọ́. mo fẹ́ kí a dá wa lóhùn àwọn wọ̀nyí gba ẹ̀kọ́ wọ́n tírèènì wọn wọ́n ní olórí tó ń darí wọn dẹ̀ ní ìwé tó ń darí wọn ǹjẹ́ Babalọ́lá ní ìwé tó ń darí ẹ̀ tàbí ẹnìkan tó ń darí ẹ̀ tó ń kọ ǹjẹ́ Babalọ́lá ni Yorùbá náà ni o òun ti kò sí láyé mọ́ àwọn àgbààgbà Ìgbòho máa ń sọ ẹnìkan náà nínú ẹni tó jẹ́ kó kọ́lé ní Ìbàdàn tó jẹ́ kó ralẹ̀ ní Ìbàdàn àfáàyẹ mi ìrántí orúkọ wọn nísinsìnyí Ìgbòho sọ fún wa wípé bàbá òun sọ fóun pé wo ṣọ́ra àfáàyẹ o máa tẹ̀lé lẹ́yìn jẹ́ kó gbàdúrà fún ẹ Ìgbòho sapá títí kò rí until one day ọjọ́ tẹ̀ bá rí ìyàwó ẹ̀ àkọ́fẹ́ ìyàwó ẹ̀ kírísítẹ̀nì ìyẹn dẹ̀ ń gbàdúrà pé kọ́lọ́ má jẹ́ kó rí Ìgbòho ní ẹ jí mi o ibi tó sùn sí ẹ jí mi o tí àfáà bá ti dé o títí àfáà fi dé tó fi ṣe gbogbo nǹkan tán tó fi lọ kò jí Ìgbòho mísẹ̀ lọ́jọ́ yẹn ó dùn gan ẹ̀tọ́jọ́ kan àyè ṣí sílẹ̀ orí bàbá yẹn àwọn àlùfáà bẹ́ẹ̀ yẹ ò sí mọ́ àwọn àfáà bẹ́ẹ̀ yẹ ò sí mọ́ wọ́n wá o wọ́n ti lè rí àti lè rí o bẹ̀tẹ̀ hàn kọ́ mọ̀ mo fi Babalọ́lá ṣàpẹẹrẹ náà nínú ọ̀dọ̀ wa ó tọ́ àwọn èèyàn sọ́nà tó dáa ṣùgbọ́n àwọn tí ó wà lákòókò yìí wọ́n fẹ́ máa yẹ̀yẹ́ ẹ̀sìn méjèèjì yẹn àwọn tí à ń pè ní àlùfáà àti àwọn olórí ẹ̀sìn wa nínú ẹ̀sìn kẹsàn-án máa ṣe the two religion their leaders is not performing well wọ́n dẹ̀ ń tàbùkù ara wọn àwọn rò wípé àwọn fẹ́ dolówó torí nǹkan tó wà ní ọkàn wọn ni pé wọ́n fẹ́ kó ọrọ̀ jọ wọ́n fẹ́ dolówó ló fà á àwọn méjèèjì wọ́n ṣe aláìṣòótọ́ sí Ọlọ́run àwọn ọmọ ọjọ́ ṣe mọ̀ pé ọ̀pọ̀ nínú wa ló ti gba ẹ̀sìn mùsùlùmí tó dẹ̀ ti gba Jésù sínú ayé ẹ̀ tipẹ́tipẹ́ àwọn bàbá ancient kìíní wọ̀nyẹn ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí ni pé mùsùlùmí wọ́n mú àwọn agbára wọ̀nyẹn dání ṣùgbọ́n tó bá ti ọjọ́ Friday tó bá lọ sí mọ́ṣáláṣí ò gbọ́dọ̀ mú kankan sára òun ló kó bá Múrítàlá òun ló kó bá ẹnìkan tó máa ń pidán ta ló mọ ẹnìyẹn tó máa ń pidán arabi tó fi mu nìyẹn ta ló mọ ẹnìyẹn máa ń pidán nílẹ̀ Yorùbá ta ló mọ̀ ẹ dáhùn ẹ má ní ìkọ ẹ má ní ìdíkẹ lọ́wọ́ ẹ kàn dárúkọ ẹ tẹ bá correct àná ẹ correct. ẹ̀là nǹkan tó kó bá nìyẹn o ẹ̀sìn yẹn torí pé o gbọ́dọ̀ mú sára bóyá ẹni Ìgbòho dẹ̀ rí náà tí Ìgbòho ya ó ń lọ sí mọ́ṣáláṣí o ó ń lọ mọ́ṣáláṣí ó máa ń lọ dáadáa ó máa ń bá wọn débẹ̀ wọ́n máa ń pè é bẹ́ẹ̀ kò kírun rí wọ́n rọ̀ kò dán wò bóyá wẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ó ní pé ẹ̀mí òun ó máa ń dá òun rí òun ni mo dẹ̀ gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí àmọye warning they will give him warning don't go this place don't go to Ìlọrin don't do this
No use to mind anybody. So ẹ̀mí Ọlọ́run máa darí ẹ̀. But àwọn olórí wa tó yẹ pé àwọn gan ló wá gbé ẹ̀sìn lórí tó ń gbé ẹ̀sìn yẹn wá nípa Abraham tó wà lákòókò wa yìí ní ìmọ̀ ẹnì kankan tí mo lè tọ́ka sí nsìn tí ó yẹ pé mo lè sọ pé ó serious dáadáa. I don't know. But wọ́n wà o. But ẹ̀yin lè máa ṣe dáhùn fúnra yín. Tó ń wàásù òtítọ́, tó ń sọ òótọ́, tó ń fi tinútinú wọn ń wàásù. Tí ó ṣe pé wọ́n fẹ́ kí àwọn ní big ministry. Gbàdúrà yìí pé káwọn ní limousine. Gbàdúrà pé kí àwọn gun plane. Mélòó? Gbogbo wọn fẹ́ di olókìkí. Ibi tí wàhálà wà nìyẹn. So mo fẹ́ ká wo failure wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló ní secret agenda tí wọ́n ní ìkọ̀kọ̀ ẹ̀mí ohun tí ọkàn wọn fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ join láti jẹ́ imam or láti jẹ́ pastor nítorí pé ohun tí wọ́n fẹ́. Torí pé wọ́n fẹ́ di ọlọ́rọ̀, wọ́n fẹ́ ní gbogbo nǹkan wọ̀nyí tá a ti dárúkọ lẹ́ẹ̀kan yẹn. Ẹ jẹ́ ká ṣí Bible nínú ìwé Philippians chapter 3 verse 18 to 19. Nínú Bíbélì ẹ jẹ́ ká wo irú àwọn èèyàn wọ̀nyí, àwọn tó ń darí wa yìí tó ń gbé ẹ̀sìn lórí. Àwọn oníṣẹ̀ṣe náà, àwọn náà ti dà bákan náà. Àwọn mẹ́ta èdè bákan náà, a kàn rí pé oníṣẹ̀ṣe máa ń dodge ní ayé àtijọ́ ni o, ṣùgbọ́n lẹ́nu bí oṣù mélòó kan sìn wọn ò dodge mọ́. Nítorí ọ̀pọ̀lọpọ̀ yín rìn nípasẹ̀ àwọn ẹni tó ń wí fún yín nígbàkúgbà, àní tí mo sì ń sọ fún bí mo ti ń wí fún yín nísinsìnyí pé ọ̀tá àgbélébùú Kristi ni wọ́n. Tí ń ṣe ìparun. Ẹ dúró. Ó ní ọ̀tá Kristi ni wọ́n. They are the enemy of the cross of Christ. Ṣé rí pé àwọn olórí wa, ènìyàn tó ń ṣe olórí fún yàn tó dẹ̀ tó wá jẹ́ ọ̀tá Jésù, kí lèèyàn wá lọ ṣọ́ọ̀ṣì fún? Ṣé àwọn pé Brother Philip ń sọ̀rọ̀ pé àwọn wọ̀nyí jẹ́ ọ̀tá Kristi. Ẹ tẹ̀síwájú, ẹ tún gbọ́ mi. Ẹni tó ọ̀tá Kristi ni wọ́n. Gbẹ̀yìn ẹni tí ń ṣe ìparun, ikùn ẹni tí ń ṣe Ọlọ́run wọn, àti ògo ẹni tí ó wà nínú ìtìjú wọn, àwọn ẹni tí ń tọ́jú ohun ayé. You see? Mi kọ́ ló kọ Bible. Wọ́n ń tọ́jú ògo ayé náà nífẹ̀ẹ́ sí, wọn ò nífẹ̀ẹ́ ọ̀run. Wọ́n lè máa gbàdúrà, wọ́n lè máa lead the program that be born again, you do this. Àṣírí wọn ti ń tú báyìí náà. Àṣírí wọn ti ń tú. Ẹni tí àwọn pásítọ̀ mélòó la rí tó jáde síta tó ń sọ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Àfáà mélòó la rí tó ń pariwo. Wọn ò tó nǹkan kan tó wà lórí agbègbè tá à ń rí lórí fóònù. Àwọn mélòó? Wọ́n kéré púpọ̀. Ẹ jọ̀ọ́, tó bá rí bẹ́ẹ̀, ọmọ ìjọ, ẹ mọ̀ pé àwọn ọmọ ìjọ, àwọn olórí wọn náà máa ń wò. Àánú ṣe mí fún àwọn èèyàn wa tí wọ́n ń tẹ̀lé ènìyàn, tí wọ́n ń tẹ̀lé Ọlọ́run. You are Christian, you are Muslim. Ó jẹ́ ẹ̀sìn àjèjì nílẹ̀ Yorùbá. Àwọn oníṣẹ̀ṣe gbogbo wọn ti lọ sí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì. Olóòlù, àwọn tó ń gbé eégún, ǹjẹ́ mọ̀ pé Mùsùlùmí pọ̀ jù láàrin wọn. Àwọn born again, hàn nílé lọ, hàn tí ẹ lè ṣe. Àwọn kìrìsìtẹ́nì kọ̀ọ̀kan lè ṣe, àwọn tó serious wọ́n lè ṣe. But Muslim ló pọ̀ jù. Kẹ́ lọ wo orúkọ tí àwọn tó ń gbégún wọ̀nyẹ tó ń popular wọ̀nyẹ, ẹ lọ wo orúkọ wọn, ẹ rí pé orúkọ Mùsùlùmí ni. Torí pé o lè máa ṣe
kí o mú àwọn gbẹ̀tugbẹ̀tu ẹ kó sọ́wọ́ kó máa ṣe lọ, kò sí wàhálà. bẹ̀tẹ̀ orú Ìgbòho ìyàwó ẹ̀ méjèèjì, ìkan mùsùlùmí ìkan kìrìsìtẹ́nì, àwọn méjì dẹ̀ serious, iṣẹ́ Ọlọ́run ni, Ọlọ́run ló fi fún, Ọlọ́run ti ṣe gbogbo ẹ̀, ó ti plan ẹ̀. òun náà sọ pé Ọlọ́run jẹ́ alpha and omega, òun ní ìbẹ̀rẹ̀ àtòpin, ó mọ ohun gbogbo, ó sì lè ṣe ohun gbogbo, kò sí nǹkan tí ó rú lójú. ó ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ nínú ayé, torí tó bá jẹ́ kìrìsìtẹ́nì ni àájà ogun ẹ̀sìn a máa jà á, ogun méjì lè bá ká wa mọ́. òun lè fi rí àwọn mùsùlùmí tá à ń sọ pé no sharia law ní Yorùbá land, kò sáyè fún sharia law ní Yorùbá land. ariwo tí mùsùlùmí pa nìyẹn, tó jọmọ Yorùbá ni o. ó ti di wàhálà méjì láàrin mùsùlùmí. kìrìsìtẹ́nì náà sọ pé ṣé àwọn tẹ̀ sọ̀rọ̀ ni? kìrìsìtẹ́nì ò sọ̀rọ̀ ọmọ ọkọ tó ń lọ, pásọ̀ náà ń tẹ̀lé lẹ́yìn. àwọn kankan tójú wọn ṣí náà kàn pariwo pé no sharia law in Yorùbá land. pé kàbá lè mọ̀ pé ariwo tó ń pa yìí tó ń bọ̀ yìí, òun ni ó fi jẹ́ pé ẹ̀dá oníyọ̀ ní CAC. torí tàbá gba ti Kwara, ó ṣe àìká lè gba ti ilé tó ṣẹlẹ̀ ní Èkìtì. wọ́n ń ṣe program lọ́wọ́, wọ́n dẹ̀ pa pásítọ̀. kò sí anybody tó sọ̀rọ̀ sí o, kò sí àwọn pásítọ̀ tó sọ̀rọ̀ o, kò sí kìrìsìtẹ́nì tó sọ̀rọ̀ o. ní Kwara náà the same thing, àwọn ló kọ́kọ́ ṣẹlẹ̀. kò tí ẹsẹ̀ tó gbí yàtọ̀ sí àwọn tí wọ́n wà lórí agbágbé tó máa ń pariwo tán. ìgbà tí ti Ọ̀yọ́ tó wá ṣẹlẹ̀, ìgbà la ṣe wá rí ariwo, torí pé àwọn ọmọ skul tán lọ kó àwọn ọmọ kéékèèké yẹn ló fà á o. tó ẹgbẹ́ àgbàlagbà náà kó, kò sí nǹkan tá a ṣẹlẹ̀. àbẹ́mọ̀ èèyàn tán pa ní ọjọ́ kan ṣoṣo ní odidi ìlú, more than 200 ọkùnrin, bàbá àti ọmọdé náà pa. kò sẹ́ni tó sọ̀rọ̀, kò sẹ́ni tó gbé. a rí i pé àwọn àáfàá àti pásítọ̀ a máa condemn babaláwo. irọ́ náà pa o, wọ́n ń lọ bẹ̀ o, ibẹ̀ náà ti ń gbàgbára o. wọ́n wá lọ ṣoògùn sí ṣọ́ọ̀ṣì wọn àti sí mọ́ṣáláṣí wọn. ahọ́n wọn wọ́n máa sin, ìsàlẹ̀ ètè wọn wọ́n máa sin. láti báyìí tí wọ́n ti rí pásítọ̀ tó bá ti ń yọ ahọ́n síta, àbí ìmáàmù tó bá yín sọ̀rọ̀ tó ń yọ ahọ́n síta, tí a rí pé wọ́n yẹn ń kan ètè ẹ̀, ẹ tètè bá rẹ̀ ẹsẹ̀ yín sọ̀rọ̀, ẹ jìnnà sí ẹni yẹn o. wọ́n ti sin ìsàlẹ̀ yẹn, àṣẹ ni, má yẹun ni. òun lè máa láyé àtijọ́ a máa ń gbọ́ pé àwọn tí ó máa ń báyàn sọ̀rọ̀ á ní pé jọ ibo ni ọ̀nà sí àdúgbò báyìí, àdúgbò bo nìyẹn, àwa ni ṣé ẹ lè lọlé kẹ bá mi wá 100,000. ọmọ skul tó ní 1,000 ló ní kó bá ń wá 100,000. ọmọ yòó ní yẹun, a lọlé, a gbé owó yẹn jáde wá, torí ó ti ṣíjú, ó ti rí i pé owó yẹn wà available lọ́dọ̀ ẹ̀ ló fi lò ó. ó bá kan pàdé lẹ́kọ̀ọ́, kò mọ̀ pé mo mọ gbogbo trick wọ̀nyẹn, kò sí trick tí mi mọ̀. ó náà á fọwọ́ fún mi. mo nígbà tó mọ̀ pé o lè fọwọ́, àti jókòó sínú ilé yẹn, the next building ọ̀gá ọlọ́pàá ló ní ilé yẹn. mo wá ní ok, ìwọ lè fọwọ́, o ò di olówó, ò fọwọ́ fúnra ẹ̀. ó ní gbogbo trick tó ń lò yìí mo mọ̀ náà. ló ń wò mí bẹ́ẹ̀ ní borí ewúrẹ́ ló ṣe ń wò mí. mo ló dàbò mò ń lọ, kò lè sọ̀rọ̀ mọ́ torí mọ̀ pé mo mọ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló kó sí. hello èmi ni àbúrò yín John ní Holland, ẹrù kan ti wà ní kìnìsì ní Bariga, ẹ máa lọ gbé àwọn ẹrù tẹ́
tí àbúrò yín sẹ́ndì sí yín ó wà lọ́dọ̀ mi sìn tẹ bá ti ń bọ̀ kẹ́ mú 200,000 wá tẹ máa fi gbà á òun náà á lọ kówó wá àmọye pásítọ̀ ń gbà mọ̀ṣújọ́ ọmọjọ́ ń gbà pásítọ̀ ọmọjọ́ ń gbára wọn ni. So a máa ń pè ní èdè òyìnbó enchantment ìyẹn ni pé má yẹun olúgbòhùn gbọ́ á dẹ̀ gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ á ṣe nǹkan tó ní kó ṣe wọ́n pọ̀ dáadáa. So wọ́n ti ṣe àfọ̀ṣẹ àti àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ lọ. So gbogbo nǹkan tó ń ṣe yìí kán lè dolówó ni kì í ṣe pé wọ́n láìkì àlùjọ́nà tàbí wọ́n láìkì ọ̀run rere. Ẹ̀rí ló òun náà ń jẹ́ kán sọ̀rọ̀ á dẹ̀ lè rí àwọn tó ń sọ̀rọ̀ náà tó jẹ́ pẹ́lẹ̀ tán náà ni wọ́n o kó má bàa mọ̀ ṣùgbọ́n wọ́n ní bíró lọ fógún ọdún ọjọ́ kan ni òtítọ́ máa lè bá. Ṣẹ̀rí sí pé their secret is getting leaking. Àti rí pásítọ̀ tó ti ń sọ wípé ẹ padà sínú ẹ̀sìn yín tí ó ti nídìí ká tún máa ronú pa yẹn ni pé àṣírí títú nìyẹn ó sòótọ́ ó bẹ́tà ju pé kó máa tàn wá lọ. This is the year of revenge that God will be leaking the secret that is in the darkness that we don't know. Gbogbo àwọn àṣírí àwọn olórí wa ọdún ìlànà máa tú. Ohun tó wá mú kéèyàn jẹ́ pásítọ̀ tòótọ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ á máa sòótọ́. Whatever religion you are, whatever you are preaching, whatever you are saying, this is the time. Jẹ́ pé àṣírí máa tú. Adójútì Ọlọ́run ó dẹ̀ dùn mí gan fún àwọn olórí ìjọ mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Àwọn èèyàn pariwo ó ti dìjà lórí agbàgbé ńsìn. Àwọn èèyàn tẹ̀ ń porúkọ wọn. So kò yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ̀tí mi mọ nǹkan tí a lè ṣe sí torí pé ó ti di ìsọnù pé nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwa Yorùbá tí Yorùbá ó ti di aworo sí aworo ó ti di nǹkan ìbànújẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní even though included our politicians àṣírí ti ń tú kí èèyàn fúnyàn lówó 1,000 kó dẹ̀ máa gbé ọmọ ènìyàn ṣépè ọlọ́pàá ò sọ̀rọ̀ èlò ni 1,000 èlò ni rice èlò ni bread ó dáa kí ni ó lè fa wàhálà ní ìlú lónìí báyìí sìn ojú tó mọ́ lónìí sìn ní Nàìjíríà ní Ọ̀ṣun ẹni bá lọ dìbò a máa gbọ́ròyìn tó bá yá iye àwọn tó máa kú èmi mọ nǹkan tó jẹ́ problem wọn o ẹni tí ó wà ní tó ń rù lọ́wọ́ ó jẹ́ kìrìsìtẹ́nì ẹni tó wà ní ẹgbẹ́ Tinubu ó jẹ́ mùsùlùmí ṣẹ́rí pọ́n tí ń jèjà ẹ̀sìn báyìí àwọn yẹn ni pé àwọn tó bá wà ní ẹgbẹ́ ti mùsùlùmí wọ́n gbọ́dọ̀ dìbò fún muslim ticket tí bàbá yẹn sọ ní north ọ̀nà fi ń para wọn o so àwọn ẹ̀yà ní pé tí mùsùlùmí gbọ́dọ̀ wọlé torí Tinubu ló gbọ́dọ̀ wọlé wọ́n ti kọ́ ọlọ́pàá síta àwọn tí eléyìí tó jẹ́ kìrìsìtẹ́nì tó wà ń bẹ̀ wọ́n náà ló gbọ́dọ̀ wà ń bẹ̀ ṣé ọ̀rọ̀ kìrìsìtẹ́nì là ń sọ nísìnyí àbọ̀rọ̀ mùsùlùmí kí ló kàn wá pẹ̀lú wọn yẹn ẹ lọ kún torí ẹ̀sìn
ìgbà tó ń gbéyàn nínú igbó ẹ̀yin ò ṣe dìde àwọn pípù yìí dẹ̀ níbọn wọ́n ní gbogbo nǹkan tó fi ń jagun lọ bá àwọn tó wà ní gbójà o kẹ́ máa wo ìka àwọn èèyàn wẹ́ ìwọ tó bá jẹ́ aṣiwèrè wàá lọ kú á dẹ̀ pa ẹ́ sọnù kó lọ jà fún èèyàn kan ìgbà t'Awólọ́wọ̀ ti lọ èmi ti gbà yí pé àwọn èèyàn láwọn máa jà fúnra wọn èmi ò rò pé ó yẹ kéèyàn máa jà fún anybody mọ́ ṣùgbọ́n ebi ń pa àwọn èèyàn àwọn ìyá yẹn gangan mi ò pọ́n mọ̀ nǹkan tó ń lọ láyé ǹjẹ́ mọ̀ pé àwọn èèyàn ti kú tán sí ara èkíní owó tán fún wọn orú owó wo náà ń gbà owó èpè ni o owó ẹ̀gún owó má ṣe rere owó kọ́mọ èèyàn máa kú kọ́mọ èèyàn ya wèrè kọ́pọlọ ọmọ má pé ǹjẹ́ rẹ̀ pọ́pọlọ èèyàn pé máa yẹ ọpọlọ àwọn èèyàn wọ̀nyẹn ò pé níbẹ̀ yẹn ìlú yẹn wọ́n ní ìṣòro ọpọlọ wọn ò ṣiṣẹ́ torí tí ọpọlọ wọn bá ṣiṣẹ́ kò sí nǹkan tó kàn ẹ́ pẹ̀lú ẹni tó fẹ́ jẹ olórí ókè Yorùbá ò fẹ́ kí Fúlàní kó wá tún pa wá mọ́ èrèdí ẹ̀ ni bàbá yẹn tó yẹ pé ó kan rí mọ́lẹ̀ yìí pé muslim ticket tó fi wọlé kì í ṣe òun ló wọlé Ọlọ́run ló gbé wọlé torí tí ò bá wọlé gbogbo á máa dòkú by now Ìgbòho ní lè wọlé láti wá jà ó tán fún Yorùbá so Ọlọ́run lò ó dẹ̀ gbé Ìgbòho dìde bá ṣe ń sọ̀rọ̀ yìí Ìgbòho wà ní ojú ogun nílé ogun níta màá béèrè lọ wa pé ọjọ́ wo ni a gbọ́ tí Ìgbòho bá Gani jà rí tó bú Gani tí Gani máa bú Ìgbòho ẹ wá fún mi ní ọjọ́ kan tí ẹ gbọ́ lẹ́nu Ìgbòho tó sọ̀rọ̀ bínú sí Ìgbòho tó ń bú Ìgbòho tàbí tó ń bá Ìgbòho jà kí ẹni tó bá mọjọ́ yẹn kó náwó sókè kó fún mi ní sample pé Ìgbòho òun rí tí ó ń bú Gani o kó sọ fún mi mo fẹ́ kí ẹnìyẹn dá mi lóhùn ǹjẹ́ a rí ọjọ́ kọ̀ọ̀kan àṣírí ti ń tú báyìí láti mọ̀ yìí pé gbogbo nǹkan tí Mákindé ń ṣe màá dárúkọ ẹ̀ lónìí pé àṣírí ẹ̀ ti tú òun rò wípé òun gbọ́n lójú ara òun àṣẹ kò tẹ̀ gbọ́n rárá òun rò wípé òun lè ta Yorùbá fún Fúlàní fún Haúsá bẹ́ẹ̀ babalá mistake ló ṣe kò lè tà wá so ó ṣe babalá mistake yìí ó pọ̀ jọjọ màá kọ́kọ́ sọ̀rọ̀ kí n tó padà sọ́dọ̀ ẹ̀ màá fi àwòrán kan fún wa kẹ́ gbọ́ àṣírí nípa Ìgbòho kẹ́ lè mọ̀ wípé kò sí ibi tí Ìgbòho tó ti sọ̀rọ̀ sí Gani mo dẹ̀ fẹ́ kẹ́ wá mọ orú èèyàn tí Gani jẹ́ lónìí kẹ́ wá gbọ́ fúnra yín látẹnu ọba ilẹ̀ Yorùbá bàbá ẹ ti ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá ṣé mo sọ fún wa wípé Fúlàní àáfàá àti pásítọ̀ ìkà ni wọ́n ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ẹ gbọ́ nǹkan tí bàbá yìí máa sọ. 6,000 years ago 6,000 years ago ìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́ọ̀sì lólórí ogun ilẹ̀ Yorùbá òrìṣà nílé ni wọ́n ń bọ ní nífẹ̀ẹ́ wọ́n ń bọ kiri gbogbo ìlú ni Ọ̀ṣọ́ọ̀sì yẹn kò gbà rárá kí ìyà kankan ta lé Yorùbá àwa ọba kan ti dìde ń sìn pé Sunday Igboho yìí ó láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì yẹn olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò tó kí ló ń jàre Ọ̀nà Kakanfò ṣéde Yorùbá ní Kakanfò
máa gbọ́ o. olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún mẹ́fà. 6,000 years. Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dára báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni. ṣé ń gbọ́ o. 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ ju ìlọ́lẹ̀ ní 200 million kí wọ́n 100 million jẹ́ 300 million. wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election. ẹni tó lọ́n bá dúró tí o ti dúró tì bẹ́ẹ̀ o lè lé bá o lè yálẹ̀. ó ra Gani mọ́ra ó fi gborí Ààrẹ Ọ̀nà Kakanfò fún. nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò kí tá ló wá ṣe okòwò yìí lẹ̀ ebi tiẹ̀ náà ló máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tọ́lọ́run fi síbẹ̀ ó ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé ọdún Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe. wọ́n á rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀ nípa Ìgbòho ni. ní tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ́ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọ pa tó kú kò tí ì rí tan Yorùbá sọ ó ti tún bọ́ pátápátá. ìran Yorùbá ò ṣerú rí ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọ oko ẹrú lọ́wọ́ Fúlàní. àgbà tó mọ jáde bọ́ta pé a ní gbarú eléyìí o. ẹ̀gbọ́n mi wálé láti ìlú òyìnbó ó dẹ̀ ṣé à ń gbọ́ 100 million naira wálé. tábà gbọ́ sọ o. wọ́n á fi dá òkú pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bó gbogbo ilẹ̀ Yorùbá látòkè ògùn. wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogún yẹn lè bàjẹ́ gbogbo 100 million yẹn lè wọ́ mi. gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n fi gbogbo ẹ̀dín tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko. òun dẹ̀ wá ní ibi tó produce ẹ̀dá ní oníláárí ó ń bọ̀ gbogbo wa yìí. ó wá ní kí n má bọ̀ yín mọ́ yín náà wá ṣiṣẹ́ ògbìn iṣẹ́ táwọn bàbá wọn ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn. ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ kó tán. ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko. mo wá fi ọ̀rọ̀ yẹn wé níṣàbí agbègbè àkàlà. ṣé rí ọ̀rọ̀ tó ń sọ nípa Ìgbòho ìyẹn bí wọ́n ṣe pa bí Ìgbòho ṣe bẹ̀rẹ̀ láti jagun tọ́lọ́run fi gbé sókè. Ọlọ́run dìídì lo ìyẹ́ ẹ̀gbọ́n Ìgbòho tán pa ìyẹn ní Ìgàngán tí wọ́n bá pa lọ́jọ́ òní ó ti pẹ́ tí àwọn Fúlàní ti ń pa Yorùbá nílùú yẹn ní gbogbo Ìgàngán area. I think there are 7 villages or town tí ó jẹ́ pé wọ́n pè ní Ìgàngán yẹn. ṣùgbọ́n ẹnìkan ṣoṣo ọba kan ṣoṣo ní ò gbà láti gba ewúrẹ́ láti gba màálù àwọn Fúlàní. gbogbo àwọn tó gba Fúlàní tó gba màálù lọ́wọ́ Fúlàní ni Fúlàní ti máa ń bá àwọn tí ó bá lọ sọ́jà ní àwọn tó sóko ní lóbìnrin lọ́mọdé lágbà machine wọn kàn gbà lọ́wọ́ kan pa wọ́n. eléyìí tó wá ṣe last òun ni eléyìí tí wọ́n fi pa ẹ̀gbọ́n ẹ̀ tó wá láti ìlú òyìnbó láti Germany tó di wípé wọ́n pa tán. nígbà tán pa mo ní àwòrán ẹ̀ sọ́wọ́ mi bọ́n ṣe pa. nígbà tán pa tán gbà yẹ lọ́hùn-ún wọ́n wá ti ní pé kán wá sanwó kán wá fi gba òkú ẹ̀. ìyẹn ló jẹ́ kí Ìgbòho gbọ́ tó dá wàhálà lẹ̀ pé ẹ ti ṣe lè tán ní ìlú bàbá tèmi òun ò ní gbà. òun ní ṣé a lè rí báyìí òun nìyẹn Abọ́rọ̀dé Mr. Bọ́rọ̀dé a máa ṣoore fún àwọn Fúlàní àdàkọ fún wọn wọ́n pa nítorí pé ó ń ṣoore yẹn. ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ ṣẹ̀jù ní Nàìjíríà ni pé kí ẹ lọ máa dáko torí ẹ̀ ń pèsè oúnjẹ fún àwọn èèyàn olú ẹ̀ máa kú gbèsè owó tó dẹ̀ máa san ó máa pọ̀ ju èyí tó ní èrò lọ. Kátákátá ẹ̀ gbogbo ẹ̀ wọ́n destroy
nígbà ẹ̀ lọ́hùn. So lẹ́yìn yẹn náà pa màmá yìí, ó nílé epo, ẹ wo màmá yìí, òun náà nílé epo, wọ́n pa á. Ìyẹn ló fa gbogbo awuyewuye tí Ìgbòho wá fi dìde. Ẹ jọ̀ọ́, tí Ìgbòho ò bá sí, ta ni ìbá gba Yorùbá ní orú àkókò wọ̀nyí tí kò sí àlùfáà kankan, tó dẹ̀ sí àfáà kankan tí ó lè gbà wá sílẹ̀. Tí dídí bá ṣe ń sọ̀rọ̀ yìí, òun nìkan náà ni ẹni tí a mọ̀. So èrèdí yẹn òun ló fà á tó jẹ́ pé ó fi wá ń jà fún àwa Yorùbá pé òun ò ní gbà o, àfi kí a bọ́. Ókè, ibi tí a ti ń lọ ó ti jìnnà, ẹ jẹ́ ká tún tẹ̀síwájú sí i. Mo fẹ́ kí a mọ àwọn akitiyan èyí tí àwọn bàbá wọ̀nyí ní nígbà tí wọ́n pa àwọn èèyàn sílé Ìgbòho, tó yẹ pé Ìgbòho láti sàsálà fún ẹ̀mí ẹ̀. Kó tó di àkókò yìí, àwọn kankan ṣẹlẹ̀. Màá fẹ́ kí ẹ gbọ́ láti ẹnu bàbá yẹn, kẹ́ lè mọ̀ wípé àwọn pásítọ̀ wa àti àwọn àáfàá wa, wọn ò tẹ̀ ní èrò wa lọ́kàn ju nǹkan tá jẹ. Wọn ò nípinnu fún wa rárá ju wípé káwọn di olówó, kàn dán lọ́rọ̀. So màá fẹ́ kí ẹ gbọ́rọ̀ yìí láti ẹnu wọn. Ó yá. Wọ́n bá jẹ́ téèyàn tí ẹ̀ ní. Wọ́n bá jẹ́ téèyàn tó pọ̀ tí wọ́n ní. Nílẹ̀ Yorùbá, Ọlọ́run gbà fún àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ. Bẹ́ẹ̀ ni, èyí tá a fi jura wa lọ́nà pẹ̀lẹ́ ẹ̀gbọ́n àtàbúrò. Ìjókòó wa ń bí Yorùbá nìwó, apá àlàáfíà mi nì, bàbá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ni. Bẹ́ẹ̀ wò ó, lápá ọ̀tún mi ń bì, wàá rí i pé Sunday Adéyẹmọ Ìgbòho orí. Lórí pé ẹsẹ̀ Yorùbá pé àṣepọ̀ ọjọ́ àná ló fà á ìṣẹ̀lẹ̀ tó dé. Nígbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí sìn, ó ní mo ṣe àfiwé ọ̀rọ̀ kan lórí íńtávíù tí BBC wá ṣe fún mi nínú ilé yìí lórí ìjókòó yìí náà ni. Àfiwé ọ̀rọ̀ tí mo ṣe nípa Ìgbòho ni. Tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ. Gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí, tí ò sọ pa tó kú, kò tí ì rí tan Yorùbá sọ. Ó ti tún kọ pátápátá. Ìran Yorùbá ò ṣerú rí. Ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọ oko ẹrú lọ́wọ́ Fúlàní. Àgbà tó mọ jáde bọ́ta pé a ní gbárù eléyìí o. Ẹ̀gbọ́n mi wálé láti ìlú òyìnbó, ó dẹ̀ gbé 500 million naira wálé. Ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ, a máa bó gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn. Wọ́n dẹ̀ pa sóko, Fúlàní dẹ̀ pa sóko, gbogbo ogún yẹn lè bàjẹ́, gbogbo 500 million yẹn lè wọ́n mi. Gbogbo katapila tó gbé wálé Fúlàní, wọ́n fi gbogbo ẹdí tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko. Òun dẹ̀ wá nú ibi tó produce yẹn ta ní oníláárí, ó ń bọ́ gbogbo wa yìí. Ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ògbìn. Iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn. Ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀, Fúlàní ń jẹ kó tán. Ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko. Mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbògbò Àkàlà. Ó ní ká tó dúró lógun bí Lísàbí Agbògbò Àkàlà ilẹ̀ ata sí. 6,000 years ago, 6,000 years ago, ìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn. Wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá. Ọ̀ṣọ́ọ̀sì lolórí ogun ilẹ̀ Yorùbá. Òrìṣà nílé ni wọ́n ń bọ ní Nífẹ̀ẹ́, wọ́n ń bọ kiri gbogbo ìlú ni. Ọ̀ṣọ́ọ̀sì yẹn kò gbà rárá kí ìyà kankan ta lé Yorùbá. Àwa ọba kan ti dìde ń sìn pé Sunday Igboho yìí ó láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì yẹn.
owó tiẹ̀. olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn, kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. ṣe ti gbọ́. Kí ló ń jàre Ọ̀nà Kakanfò? ṣé èdè Yorùbá ní Kakanfò? ṣe ń gbọ́. ó jì ó olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni, ẹgbẹ̀rún ọdún 6 tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni. Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni. àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀, àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la, ẹni tó yẹ lóyè ni àfìrúgbàbùkún ni, ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni. 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ ju ìlọ́lẹ̀ ní 200 million kí wọ́n 100 million jẹ́ 300 million. wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election. ẹni tó lọ́n bá dúró tí ó ti dúró tì bẹ́ẹ̀ ó lè lé bá ò lè yálẹ̀. ó ra Gani mọ́ra ó fi gborí Ààrẹ Ọ̀nà Kakanfò fún. nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló wá ṣe okòwò yìí lẹ̀, ebi tiẹ̀ náà ló máa ṣe. ṣùgbọ́n ní tọ́lọ́run fi síbẹ̀ ó ti fi síbẹ̀. gbogbo ogun tí wọ́n gbé Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe. mo wá rántí pé ìyan Yorùbá ló kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀, Ọ̀yọ́ ló ń kó Ẹ̀gbá lẹ́rú. kò sílùú tí Ọ̀yọ́ ò kó lẹ́rú rí. ó tún kó lẹ́rú wọ ìlú Ègùn, ó kó wọn lẹ́rú wọ Kútọ́nù, ó kó wọn lẹ́rú wọ Pọ̀dúnówò. bẹ́ẹ̀ ni Ọlọ́yọ̀ ń jagun kiri, ó dẹ̀ ń kó wọn lẹ́rú, ó dẹ̀ ń fọba jẹ sílùú wọn yẹn tọmọ Ọ̀yọ́ pé ọmọ Ọ̀yọ́ ló máa jẹ lórí ń bí ẹ mọ́ bá wá. bàbá Aláàfin tún gbé ẹsẹ̀ irú ẹ̀ nígbà tí kí náà ti ń pè tó wà lórí oyè gọ́vnà Lawan lọ́yẹ̀ Kwara. ó wọlé síbẹ̀ pé ẹ̀mí àṣewájú lórí nílùú Yorùbá. pálapàla ní gbogbo àwọn olórí ní. ẹ jẹ́ ká tún ṣàlàyé nípa ọ̀rọ̀ yẹn ká dúró mẹ́yẹn. ẹ rí i pé ó ń ṣàlàyé Lísàbí ló ń ṣàlàyé lọ èrèdí tí Gani tó máa fi ń sọ̀rọ̀ wípé Yorùbá ò ṣeé ṣe lóore tó rántí gẹ́gùn gbogbo àwọn olórí ilẹ̀ Yorùbá. ó máa dárúkọ gbogbo wọn, ó máa sọ Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn náà, gbogbo ẹ̀gún tí gbogbo wọn gé fún Yorùbá. ǹjẹ́ ó ń ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀? ìbéèrè mo béèrè o, ṣé àwọn ẹ̀gún yẹn wà àbí kò sí? ẹ rí i pé ẹ̀gún yẹn wà. àwọn pásọ̀ wọ̀nyí àtàwọn àlùfáà àbí àfáà náà dẹ̀ ń pè wọ́n, kò sí kan nu wọn tó gbàdúrà ní mọ́ṣáláṣí pé ká tẹ̀lé ẹ̀gún yẹn kúrò. Yorùbá ò ní ẹ̀mí ìṣọ̀kan, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? ṣé Yorùbá ṣọ̀kan? ẹnu oṣù bíi oṣù kan sẹ́yìn ni Yorùbá ṣe ọ̀kan. ǹjẹ́ mọ̀ pé àwọn pásọ̀ ní ṣọ́ọ̀ṣì wọn kàn gbowó ọmọ ìjọ ni, wọn ò tí ì ṣe ẹni ìṣọ̀kan rí. ó ṣe ń ṣẹlẹ̀ ń sìn ni tí a ṣe ń rí àwọn àpẹẹrẹ pé a ti jẹ́ ọ̀kan náà. Fúlàní o tó ń pa wá, Kìrìsìtẹ́nì ò gbà, Mùsùlùmí ò gbà, kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú àfáà àbí pásọ̀ kankan. àwọn tó bá ti dúró di pásọ̀ wọn ní problem, àwọn ọmọ nǹkan tó ń lọ ni. àwọn oníṣẹ̀ṣe àwọn ojú àwọn yẹn ti là tipẹ́, àwọn yẹn ti bá tiwọn lọ. ṣùgbọ́n àwọn oníṣẹ̀ṣe kan ti wà tó wà lẹ́yìn Gani, àwọn yẹn lọ máa lé Yorùbá. ẹ dẹ̀ ti gbọ́ pé Gani wọ́n fún lówó, wọ́n dẹ̀ tún fún àwọn ta ló ń gbé owó lẹ̀ fún àti fi Gani joyè. ṣé Yorùbá ni? ta náà pé ta ló fẹ́ dá lóhùn kó dáhùn kíákíá? kí náà pé báyà gbọ́ nǹkan tó ń sọ, mo fẹ́ mọ̀ ni o, bóyá ń gbọ́. Fúlàní. ẹ ṣe so òun ló jẹ́ pé gbogbo ìwà ẹ̀ kò sí ọjọ́ kan tó ní ìtẹ́lọ́rùn. ṣé mo kóyè tó wà yẹ bàbá dókítà ni bàbá yẹ Fáṣẹ̀hùn tí n bá ṣe mistake o.
òun ló fi sí ipò yẹn nítorí ó rí pé ó jẹ́ ọ̀dọ́ pé a lè jẹ́ ìrànlọ́wọ́ nítorí ọ̀rọ̀ MKO. Àwọn èèyàn dẹ̀ wá rí i pé ọmọ akíkanjú ni, at least ó wà l'OPC. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo akitiyan ó ń pa àwọn Yorùbá ni, gbogbo àwọn olókìkí bẹ́ẹ̀ ló ṣe ń pa wọ́n sọnù. Now Ìgbòho dé, Ìgbòho ní bọ̀dá mi, Ìgbòho ń dọ̀bálẹ̀ fún ọdún mélòó ló fi jùgbòho, ọmọ ọdún kan náà ni wọ́n o, kò jùgbòho lọ o nípa age pátápátá ẹ̀. Tó bá yẹ pọ́n lè rí rẹ́kọ̀dù ẹ̀ tó bá jẹ́ òótọ́, ó ṣeé ṣe kó jẹ́ pé ibùdó wọ́n yí àárín yí àkànnà náà bí wọn. But according to what he's saying, pátápátá ẹ̀ 2 years, ṣé ó jùlọ ẹgbẹ́ náà ti jẹ́ náà, ojúgbẹ́ náà ni wọ́n, their group. But Ìgbòho á dọ̀bálẹ̀, he will prostrate for him. A ní bàbá wa kò ever sọ ibi lẹ́nu sí rí, tí dìbà yín sọ̀rọ̀ yìí Ìgbòho ti ń jà fún ni. Ìgbà tí ó lọ sí Èkó, Ìgbòho lọ sí Èkó tán lọ fi ẹkùn sílẹ̀, ó ti dárúkọ ẹ̀, bó ṣe ń dárúkọ ẹ̀ tán báyìí ó jáde ó bẹ̀rẹ̀ sí ń sọ̀sọ̀kúsọ̀ lórí Ìgbòho ni. Kẹ́ lè mọ̀ yí pé ọlọ̀tẹ̀ ni wọ́n, pé wọ́n ń ṣe èèyàn dáadáa. Màá fi nǹkan kan hàn fún wa, kẹ́ wo orú èèyàn tí arákùnrin yìí jẹ́, pé lóòótọ́ inú ń bí èmi sí Yorùbá, ṣùgbọ́n Ọlọ́run fún rẹ̀ ló máa fi àṣírí ọ̀tá hàn. Màá dẹ̀ fẹ́ ká wá lọ wo nǹkan tí ó ṣẹlẹ̀ tí òun fúnra ẹ̀ ṣe. Mi ní lè ṣòwà púpọ̀ o, ṣùgbọ́n ẹ jẹ́ ká wò ó, ẹ wá gbọ́ fún alára yín, ẹ gbọ́ nǹkan tó tẹnu ẹ̀ jáde, tí ó tẹnu ẹyẹ jáde, ẹ máa gbọ́, ẹ wò ó. Ẹ wò ó sìn, Ọlọ́run fi ojú aṣebi ilẹ̀ Yorùbá hàn, ọ̀tá ilẹ̀ Yorùbá, ìka ilẹ̀ Yorùbá, ẹni téèyàn pè ní olórí. Ṣé ẹ rí i pé Ọ̀yọ́ yìí gangan ní ìṣòro? Ibẹ̀ làwọn èèyàn burúkú ti máa ń dìde, ibẹ̀ náà ti máa ń rí àwọn èèyàn burúkú. Àwọn náà ló kó bá ilẹ̀ Yorùbá. Ṣé ẹ rí i pé ó ti tún dìde ẹ lọ tẹ̀? Gbogbo àṣírí ọ̀rọ̀ tó ń sọ, gbogbo awuyewuye, gbogbo nǹkan tó ń wí, ṣé kò tí wá sọ báyìí? Ọlọ́run kàn tú àṣírí wọn nù. Ọdún ìtúsílẹ̀ ní tó yẹ pé Ọlọ́run fẹ́ tú Yorùbá sílẹ̀, pé káṣírí gbogbo àwọn ọ̀tá kó bẹ̀ sí ń tú. Àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá láàrin yìí o. Nǹkan tó fi ń bá àwọn ọmọ iléèwé yẹn tó fi gbé wọn sẹ́yà tìmọ́lé, òun ló ń tú yìí o. Tó kó wọn lọ sínú igbó. Tó yẹ pé ó gbé mọ́tò fún Gani. Eléyìí tó ní pé àwọn aláṣọ fi fún. Eléyìí tó jẹ́ pé ọmọ àlè ilẹ̀ Yorùbá. Ṣé ẹ ti rí àwọn ọmọ àlè tó kóra wọn jọ báyìí ń sìn? Ṣáàṣírí òtítú báyìí. A ti mọ̀ pọ́lẹ̀ tẹ̀ ni wọ́n, ìka èèyàn ni wọ́n. Wọ́n ṣe ọmọ ìran ilẹ̀ Yorùbá rárá. Ọlọ́mọ bíi tí ìyá ẹ̀ ti bí o, tí ìyá ẹ̀ ti gbé wá, tí wọ́n á pè ní Yorùbá. Ṣé tí èèyàn bá dàgbà tó lè kọ̀ yẹ kó lọ́pọlọ? Tí wọ́n ti ń pa wá ní ìlú yìí tó ti lọ gbé Fúlàní sábẹ́, pé kó tún gbé bọ̀ sílẹ̀ Yorùbá tó yẹ kó sọ́ lókùúta pa. Tó bá ṣàánú tí ó rí gbà tó yẹ pé ó jẹ́ pé à ń sọ pé Jésù, à ń tẹ̀lé Jésù lẹ́yìn. Ǹjẹ́ tó yẹ pé kì í ṣe pé Ọlọ́run já láàánú ni? Tí Jésù láàánú àwọn tó yẹ pé wọ́n ní kankan mọ́gi, tó yẹ pé àwọn Peter, James, gbogbo wọn fẹ́ pé dẹ̀ rán iná látọ̀run wà kó jó wọn rùn. Jésù ní pé ọmọ nǹkan tó ń rò. Ilé náà ló jẹ́ kí ìwà burúkú yẹ kó kún ọkàn wọn. Ẹ wo tó ti kó àwọn èèyàn jọ sí. Ṣé láwọn èèyàn tó burúkú go tó ń kójọ sẹ́yìn láti ṣe ibi? Wọn ò ní rere láti ṣe fún wa o. Praise the Lord. Ṣé rí i pé nǹkan tá à ń sọ òun ni pé àwọn Gani, even though Ọbásanjọ́ àti Ìkànláyé Èkìtì wọ́n kóra wọn lọ sí Ogun State, wọ́n lọ ṣe meeting, àṣírí nǹkan ló tú yín sí. Wọ́n fẹ́ fi wá ṣe ẹrú nílùú wa. Ẹ rí i pé wọ́n lè bá kà pé a ti lé ọmọ Yorùbá tó rúlu Nàìjíríà rí yàtọ̀ sí Tinubu. Bó tilẹ̀ jẹ́ pé Tinubu náà ìwà tó ti wù sẹ́yìn amójú kúrò ń bẹ̀ ni pé káṣà lè gbàlú wa. Ìlú wa ni tájẹ̀tì wa, kì í ṣe pé nǹkan tán ti ṣe. Àwa ti gbójú kúrò ń bẹ̀, gbogbo àṣìṣe
ìtọ́wù kan ṣe ẹ wo Benue wọ́n ní pé kán wá gba oko fún màálù ẹgbọ́n nǹkan tárákùnrin máa wí ẹgbọ́n nǹkan tó máa sọ ìbá díẹ̀ la máa sọ nínú ẹ̀. ṣé rí gbogbo àlàyé tí arákùnrin yìí ṣe fún wa ni pé káwo bíi tí àwọn pásítọ̀ wa àwọn ìmáàmù wa tó jẹ́ ọmọ Yorùbá tí ó yẹ pé ojú kòkòrò àti àwọn tó nítẹ́lọ́rùn tó fẹ́ mú kí gbogbo Nàìjíríà dúró papọ̀ tí wọ́n pè wá ní one nation tí wọ́n mọ̀ wípé gbogbo ìlú tó fẹ́ kó jọ gbogbo ìjọ tó wà ní gbogbo ilẹ̀ Nàìjíríà tó fẹ́ kó jẹ́ tiwọn yẹ pé àwọn wọn yóò ní ìfẹ́ wa ẹni tí níbi tí a ti rí ọrọ̀ ajé àwọn nǹkan ọ̀gbìn bíi iṣu àwọn tòmátò ìyẹn ní Benue àwọn wá ń fẹ́ kí ó jẹ́ pé níbẹ̀ ní gbogbo ìlú káàkiri wọn bó tilẹ̀ jẹ́ pọ̀ dárúkọ south tẹ́ pé north náà ń dárúkọ kán bá lè ráyè máa pa àwọn èèyàn tó wà ń bẹ̀ kán pa àwọn tán pátápátá nǹkan tó yẹ kó ń bọ̀ lọ́dọ̀ wa náà tí a kú lajú sílẹ̀ à ń wò ni kò sí nǹkan tó kàn wá àwọn wọ̀nyí sì ń pariwo pé ṣèbí wọ́n ti yan àwọn orú Benue ìlú Niger tó yẹ kó nígbó tó pọ̀ pé kán máa fi ṣe ìdáko wọn ó lè jẹ́ pé àwọn tó wà ń bẹ̀ náà ń pa wọ́n ni ṣé kò yẹ kí àwọn èèyàn wa wọ̀nyí kan tẹ̀ rí nǹkan wọ̀nyí wọ́n sọ̀rọ̀ wọ́n dákẹ́ mìíràn ni. so a tẹ̀síwájú ká lè mọ̀ wípé gbogbo ọ̀nà tí àwọn ọ̀tá tó ń gbà ó ti ṣẹlẹ̀ rí àwọn ègún wọ̀nyẹn tí àwọn pásọ̀ wa ò sọ tá a rò pé a ti di born again a ti di kìrìsìtẹ́nì very good à ń lọ sọ́run very good à ń lọ sí àlùjánnà very good ṣùgbọ́n ń tàn wá wọn ò serious ok now ẹ bá gbọ́ story kan sí tí à ń sọ lẹ́ẹ̀kan ẹ gbọ́ o. ní wọn lè bọ́ Ọlọ́run ò dẹ̀ tó bẹ́ẹ̀ ǹjọ́ Ọlọ́run tó ọ̀tọ̀ ṣùgbọ́n mo lè ṣe mo lè dára ó pọ̀ lẹ́nu ọ̀tá Yorùbá gbogbo ara yẹn Ọlọ́run fi àwọn náà dára burúkú ni kí ni nǹkan tá a fẹ́ fàyọ àwa kan dúró láti ìpínlẹ̀ ọmọ tó bá mọ̀ tán ọmọ tó bá rọba tí ò bá tàn ó ti bá tàn torí pé àrọ́bá máa ń jù tán lọ́ngbà míì ọ̀rọ̀ òkèèrè bí ò bá nìkan alẹ́ kan nígbà tí a gbọ́ àwọn tó ti ṣẹlẹ̀ lọ sẹ́yìn ọ̀rọ̀ nǹkan tá a sọ sí ẹgbẹ̀rún ọdún 6 wọ́n ti jẹ lórí ogun ilẹ̀ Yorùbá Fúlàní àkọ́kọ́ gbógun tiwa kọ́ ni wọ́n bá yà ń bẹ̀ náà ni wọ́n bá yà ń bẹ̀ bò ní wọ́n tún gbógun míì láyé ọdẹ́rìn lọ ló dènà dì wọ́n gbogbo Òṣogbo ẹ̀ lè gbábí wọlé Ọlọ́run ò ní jẹ́ ẹ̀ lè gbábí wọlé Yorùbá ọdẹ́rìn lọ gbógun tì wọ́n ó dẹ̀ pa àwọn rẹpẹtẹ ó lé wọn padà wọ́n ti dábàá ti gbalẹ̀ Yorùbá yìí ti pẹ́ láyé olóṣèlú 1960 adarí wọn olórí wọn lọ́hùn ní ìdá ọwọ́ mi ìmọ̀ ń bọ̀ wá rí bọ omi lókun Èkó nígbà tí n bá pààyàn tẹ́jẹ̀ wọn ṣàn títí àwọn aṣan ìdá yẹn nínú òkun ìdàgbàṣe wa máa dé nìyẹn ọ̀pọ̀ àwọn Fúlàní yìí ọ̀pọ̀ àwọn àfáà tí wọ́n yìí fi ṣe tóun sọ yẹn wọ́n yìí fi ṣe ìwàásù wọ́n yìí ṣe wáàsí. nílọrin nìyẹn o. ṣe tí wọ́n lè rí ṣe ẹnu nàbí jàjàkàrà nìkan ni. Ìlọrin náà sọ o àtàwọn kankan tó yẹ pé wọ́n jà fáà nílẹ̀ Yorùbá. àwọn máa kó gbọ́n lọ́la náà fi ń jagun wọn wọn ò borí rí wọn ò borí ìran Yorùbá rí. Bọ́lúwa ti ń bẹ láàyè hàn níborí. nígbà tí wọ́n pa ẹ̀gbọ́n ọmọ wa Sunday Igboho nígbà tí wọ́n gbógun dìde ogun tó ń gbé ńgbà yẹn tí kò bá sọmọ yìí wọ́n á borí wa. yes. nítorí pé ọ̀pọ̀ ọmọ Yorùbá ti gbà bọ̀dì. yes. Gani tá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ọmọ Tápà ni kì í ṣọmọ ilé wa. Gani náà sọ yẹ o. wọ́n ti di ládé Ààrẹ Ọ̀nà Kakanfò. ṣé ń gbọ́. tí ó pa Ààrẹ Ọ̀nà Kakanfò láyé Aolẹ̀ ilẹ̀ àbọ̀dì Yorùbá gbàbọ̀dì fún òun náà gbàbọ̀dì fúnra ẹ̀. gbogbo alágbára wa dé ló máa ń ṣépè sọ wá kan tó lọ. ṣé ń gbọ́ o. níṣẹ́ àgbẹ̀ agbòǹgbò àkàlà tó bá máa báyàwó ẹ̀sùn tó jẹ́ oníbàálẹ̀dì wàá fọwọ́ ẹ̀ fà lọ fáwọn amẹsẹ̀ Ọ̀yọ́ wọn bẹ́ẹ̀ bá sùn. listen attentively.
tán bá bẹ́ẹ̀ bá sùn tán á sunkún wálé ìwọ pẹ̀lú ẹ̀jọ̀ máa sunkún bọ̀ lé nígbà yẹn ló di ìyàwó ẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n á gbókò ẹ̀ lórí igi báyìí wọ́n á lè gé so kò ní tó di ìyàwó ẹ̀ mọ́ tó bá jiná wọ́n á wá bẹ́ẹ̀ fi dájẹ̀ sí kó máa kú ẹ̀jẹ̀ yẹn á dá ṣùgbọ́n gbókò bá lè kò ní ju òní débi gangan di ìyàwó ẹ̀ ìyẹn tó ti jábàálẹ̀ náà ló máa padà fún ìyẹn ló máa gbé lọ. àwọn nǹkan yìí ni ìṣàbírò kó tó dábàá ogun pé ẹ jẹ́ ká máa ṣe ọ̀gbìn wa yẹn ẹ jẹ́ ká máa fi sinra wa ká lè lówó gidi lọ́wọ́ ìwọ tó ń gbéṣu gbogbo ìlú yìí ló máa gbéṣu fún ẹ lágbẹ̀ ìwọ nìkan ló ní èrè orí ẹ ìwọ tó ń gbé gbàdó gbogbo ìlú yìí ló máa gbé gbàdó pẹ̀lú ẹ ìwọ nìkan ló ní èrè orí ẹ nǹkan tí ó ń ṣe yẹn kí ọ̀pọ̀lọpọ̀ èrò ya tẹ̀lé bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́kọ́ kọ̀ pé jagun ọlọ́yọ̀ jagun àtúwẹ̀ ọlọ́yọ̀ ẹ jẹ́ kó máa gbàṣà pẹ́lú ẹ jẹ́ kó máa báyàwó sùn wá sùn ẹ jẹ́ kó máa jábàálẹ̀ ìdí àwọn obìnrin tàfẹ́fẹ́ àkọ́ nítorí ẹ̀rù ogun ọlọ́yọ̀ ń bà wọ́n ẹni tó lè kó jẹ̀ṣà lẹ́rú kó jẹ̀bú lẹ́rú Abẹ́òkúta Ẹ̀gbá ló wá fi ṣe fáínà gbogbo ká máa ṣiṣẹ́ sinra wa tí bíṣàbídálẹ̀ yìí òun kọ́ ló mìnì lọ́kàn ṣùgbọ́n kò lérò lẹ́yìn ogun ọlọ́yọ̀ àjàgùn ọlọ́yọ̀ ọlọ́yọ̀ tó ń jagun lù mí tó ń wìnì nílùú ẹbí ẹnìkan wá lóhun òun fẹ́ jagun pẹ̀lú ẹ̀ a lè jagun ọlọ́yọ̀ o èmi wá gbára lọ jẹ́ kí n rí tí n bá gbára máa sọ fún gbogbo ya nígbà tó wá gbára yẹn kàn tó rí tó padà wá lè pé ogun ti yá o kí la ṣe mọ̀ gbogbo ya ẹ kí àgbá ni ẹ máa ń rí ní Port Authority lẹ máa ń rí lẹ́nu ọ̀nà ilé ọba ayé àtijọ́ rẹpẹtẹ máa ń gbẹnu sókè yẹn kò sí tí ò lè jábọ́ ajá pléènì wá wọlé tó bá kọlù bọ́rìsì kọ̀ọ̀kan tó wà nínú ẹ̀ ó tó tẹsẹ̀ tírélà ní ìdí àyà jáde kò sẹ́ni tó kọlù tó lè dúró á kú ni ó di ilé awó mọ́tò àfọlọ́ òkè awálẹ̀ àgbàná ó wá borí mọ́ àgbá yẹn oníkankan náà sí wọ́n yin àgbá yẹn ó làtàn gbẹ́sẹ̀ sókè ó yà sójáde èéfì dúdú jáde ṣe ń gbọ́. ọ̀gbẹ́ni Ajagun ìlú òótọ́ o ó kékeré lẹ́rí yẹn ó tún kù ẹ tún kí àgbá mi wọ́n tún kí àgbá mi ó borí mọ́ àgbá yẹn ó lanu sínú ẹ̀ ẹ tún kọ́nà sí díẹ̀ wọ́n kọ́nà sí gbogbo àwọn rọ́bùsì irin. ta ló gbọ́ ìtàn yìí nínú wa kó náwó sókè pé òun gbọ́ ìtàn yẹn rí àbó mọ nǹkan tó ń sọ torí mo rí i pé ó dà yín pé ọ̀pọ̀lọpọ̀ àka nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí kò jọ wá lójú tí a bá mọ nǹkan tó ń sọ níbẹ̀ yẹn àbámọ̀ ẹ wò máa fi nǹkan tó ń ṣàlàyé nípa Ọ̀yọ́ ọba Ọ̀yọ́ tí ó ń ṣàlàyé fún wa ní tó lọ sí ìlú Brazil ẹ wá wò ṣe rí òun lẹ wò yẹ o ẹni tó bá mọ ọba Ọ̀yọ́ tó ṣẹ̀ jẹ òun lẹ wò yẹ o òun lẹ wò yẹ o tẹ bá wo ìmúra ẹ̀ kò sí ẹni tó lórí méjì tó lè dúró màá fi hàn wá bí ó ṣe máa ń dress tó bá ń rìn tó bá ń bọ̀ lórí méjì nǹkan tó fi ń borí ogun nígbà yẹn lọ́hùn nìyẹn òun ni bàbá yẹn ń ṣàlàyé bó ṣe jagun tó ń borí ogun nígbà yẹn lọ́hùn so a rí i pé bí ó ṣe jẹ́ pé ìmúra ẹ̀ kò sí ẹni tó lè dúró dé torí bí Ṣàngó ni wọ́n ṣe ń múra mi tètè rí ìkànnì yẹn mọ́ ní bí wọ́n ṣe ń múra bó ṣe máa ń rìn tó bá ń bọ̀ àwọn èèyàn máa sá fún ni a dẹ̀ rí i pé ó fà á kó tó jẹ́ pé títí di bí a ṣe sọ̀rọ̀ yìí tó jẹ́ pé wọ́n fi ń bẹ̀rù ẹ̀ ṣẹ́tìrí bó ṣe múra
ṣé tí ẹ̀ ń bá rẹ́ni tó wọṣọ pa abẹ́lé ẹ̀ lè dúró tó ń bọ̀ òun ló fi ń gún ìní ogun nílẹ̀ Yorùbá lẹ́gbà ìlọ́run tó ń ṣàlàyé fún wa yẹ ìdúró ẹ̀ ìbẹ̀rù ni ó máa gba àwọn ọmọ tó bá ti rí adúpẹ́ lọ́wọ́ ẹni tó ní pé òun ti gbọ́ ìtàn yẹn rí so ẹ jẹ́ ká tún continue ká máa gbọ́ lọ. ó tún yín ìwọ́nú ẹ̀ bọ́dísì ńláńlá ẹ̀ gbogbo ẹ̀ ló gbé mi ó yá sókè gbogbo iṣẹ́ ẹ̀ tún lọ bẹ́ẹ̀ ilé àjàgùn yòó abẹ́ ìjà ń sin àti rẹ́dì àdìpọ̀ lè jà ní kò tiẹ̀ tí ìyá èmi nìkan ni máa dájà èmi ni máa pa àwọn títí lọ́yọ̀ má lè borí Aláàfin Ọ̀yọ́ máa bọ̀ lẹ́gbàá àwọn anìkọ́ bàálù mi gbẹ́sẹ̀ lé lórí báyìí àwọn agbé àwòrán ẹ̀ á jẹ́ tìṣẹ́ ọba tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn náà ti ṣe tán wọ́n wá ń jagun yẹn ó wá péjọ kẹsàn-án ẹni tó gbéra nílùú Abẹ́òkúta ó ti wọ Èrúwà ó ti wọ Làlátẹ̀ ṣé kò ti dọ́yọ̀ ó ní màá gbórí Aláàfin dé láìpẹ́ wọ́n ní ẹ jẹ́ ká ránṣẹ́ sí Lísàbí o ogun tó ń jà ti pọ̀ ju ọjọ́ kẹsàn-án rí láti tajà pé àlọ́jà àlọ́kọ́ máa ṣe ìjagun yìí mọ́jàre kí làwọn àmbẹ̀ wọn ló yàwó wa wọ́n tó ẹ̀rọ àwọn èèyàn lóbìnrin náà náà ṣe ìyàwó wọn kàn ká wọn lára mọ́. wọ́n máa ná àwọn ògùn ẹ̀ pé ẹjẹ́ bá pe àwọn àgbààgbà ló fẹ́ rí kí ló dé ti dọ́yọ̀ dídó kí nǹkan gbólé kí n má bọ̀ ní ẹ̀jẹ̀ mo ti fi hàn yín pé mo lè jà iṣẹ́ àwọn àsìnkú gbogbo ìlú tí má gbà kọjá òkú máa pọ̀ rẹpẹtẹ ẹgbẹ́ kòtò gírí wò ẹ máa wó wọn síbẹ̀ kí n máa sin wọn lájà káyọ̀ àrùn máa bá wa ó wà ní interview mi yẹn tí bá padà lọ rìvísítẹ̀ ó sì wà lórí YouTube náà nígbà tó dé Lísàbí agbègbè àgàrà máa wọlé máa rọra ìwọ lọ máa fi jọba lọ́jọ́kọ̀ àlọ́ba mọ́ bá ti wọ̀jà ogun tó dé ìgbálẹ̀ yìí kò jẹ́ kẹ́nìbọ̀dì borí jáde lọ́wọ́ bá tiẹ̀ borí jáde kò sẹ́ni tó láyà tó ní ìwọ tó ń lọ́wọ́ lọ́yọ̀ jagun ìwọ la ní ìdìbòjò lórí ìlú yìí Ọ̀yọ́ ò ní yájú sí wa mọ́ wọ́n á lọ jókòó sórí iṣẹ́ yẹn àwọn dádé fún ẹ lẹ́nì àá ó ti yájú tí bá ṣe ń dádé lè Yorùbá ní èdè mọ̀mí lágbára ẹgbẹ́ kò tó lẹ̀ ẹgbẹ́ níbo ní ẹ̀ wá gbé ṣí àlè lórí ẹni ìwájú ọba kí ni mo ṣe fún yín ẹ̀gbágbálẹ́gbá náà mo bí yín kí n tó bẹ̀rẹ̀ gùn yín pé ṣé àájà ẹ̀lẹ́ àjà mo dẹ̀ sọ fún yín pé mi lè lọ jà o nítorí tó bá mú ìyàwó mi àbọ́mọ máa padà wálé wá gbèjà ọmọ àti ìyàwó mi nítorí èyí mi ni mo kọ́kọ́ dojú kọ àgbá tí mo gbé mi náà ni mo yìn fún bẹ̀ àti ìyàwó àtàwọn ló kú mo dẹ̀ bí pé ṣé ẹ̀ máa jẹ́ ẹ̀gbá ọmọ Lísàbí ẹni ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ kò sọ ọmọ mọ́ kò sí àwọn ọmọ bóyá tó máa ń bímọ láyé mi ò lè kàn mí ṣùgbọ́n nísìnyí gbogbo ohun tí mo ṣe lẹ̀ mo ti rún wọn ẹ wá ní kí n wá jọba lórí kòtò tẹgbẹ́lẹ̀ kẹ́ lè mọ̀ pé mi ń ṣe èèyàn yẹpẹrẹ bẹ́ẹ̀ ó tú ẹ̀kọ́ nu ewé ó jù sí orí ẹni àwọn ajá tó sáré síbẹ̀ wọ́n jì sí kòtò irin wò wọ́n lójú wò wọ́n lára wọ́n kú síbẹ̀ ẹ̀gbá ntẹ̀fẹ́ ṣe fẹ́mi rèé ẹ̀fẹ́mi láàrin yìí máa lọ ṣùgbọ́n láti wá rò pé kú ló kàn fún alágbára tó tó yìí lè mú mi pẹ̀lú àǹtẹ́ni tí kò tá fẹ́ fi ẹjọba nǹkan tó ń bá àwọn èèyàn lẹ́rù pé tó bá jagun nǹkan tó ní olùfẹ́ jọba tí ọ̀dẹ̀ mọ́ ẹ ta ló fẹ́ bẹ́ẹ̀ jà iná ṣe rò wípé yanjú ẹ ní kíákíá o ó ní ẹ̀wà ní dáwọ́ òbí dúró lórí ẹ máa dára yín ni. tí a bá ní àǹfààní a lè lọ gbọ́ yòókù fúnra wa kí ni fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ yìí ẹ rí i pé àwa Yorùbá a nífẹ̀ẹ́ ara wa èèyàn tó ṣe gbogbo nǹkan yẹn fún wọn wọ́n plan láti pa ó máa sọ títí dé Iléṣà Ògèdèngbé òun náà fi wá ré gbogbo wọn ṣàn fi wá ré láti 5 years ago láti ń sọ̀rọ̀ yìí pé ẹnu wa ò kò bàbá yẹ ó gbéra ó ṣètìtù ó pe gbogbo àwọn tí ó jẹ́ onífá ẹ máa bọ̀ ó nílé mi lẹ́kọ̀ọ́ ẹ wá dífá òun náà dẹ̀ mọ̀ nípa fá ṣùgbọ́n kò ní ṣe ẹni tó máa dífá yẹ àwọn àgbààgbà wọn kóra àwọn ọjọ́ tó yẹ fake ni wọ́n dífá o Ifá àrọ́nà dá ó dẹ̀ mọ̀ bọ́n bá ṣe ń sọ a máa pè fún wọn a máa sọ fún wọn pé nǹkan tẹ́ dú yóò correct
ọmọ kékeré young boy ló wá dífá yẹ ló wá ní yes correct wọ́n ṣètùtù yẹ kò ló jẹ́ kẹ́ni Yorùbá kò lónìí o ṣé á jẹ́ ìyàlẹ́nu kì í ṣe ọ̀rọ̀ pásọ̀ ni o pásọ̀ kò ló jẹ́ kẹ́ni wá kọ̀ o àwọn pásọ̀ tó ń sọ fún wa wípé ìjọ mi nìkan ni mi ní àǹfààní láti torí mi fẹ́ wá dá ayẹyẹ àwọn ṣọ́ọ̀ṣì sílẹ̀ wọ́n ti ń dá ayẹyẹ ara wọn sílẹ̀ lórí agbègbè ńsìn àwọn èèyàn ti sọ̀rọ̀ òdì sí wọn àwọn ọmọ mẹ́bà wọn ti ń lọ àwọn pásọ̀ gangan wọn ti ń di oníṣẹ̀ṣe àáfàá ti ń di oníṣẹ̀ṣe àfàìmọ̀ bóyá tó máa pé 20 years ìbáyé bóyá lè rí ìjọ mùsùlùmí àti christian mọ́ gbogbo wọn fẹ́ di oníṣẹ̀ṣe tán ṣùgbọ́n mò ń rọ̀ wá àwa tí a pèrè wa ní kristẹni tàbí tó pèrè ní tó láìkì láti jẹ́ mùsùlùmí á dáa kó gbé kòránì ẹ̀ kó kà dáadáa kó mọ̀ kí ìwọ fúnra ẹ̀ kó mọ̀ nǹkan tó fẹ́ ṣe wà àti fámílì ẹ̀ ọ̀rọ̀ ìjọ kọrin léyìí tó wá jẹ́ ìjọ ló dì mú wàá rí i pé ó máa pòórá ọlọ́run ti gbé àwọn àlùfáà gidi àwọn ìránṣẹ́ ọlọ́run gidi tó jẹ́ Yorùbá tó dẹ̀ mú ẹ̀kọ́ yẹ tó fi kọ́ wa dáadáa tó fẹ́ ká bọ́ ṣùgbọ́n etí ọ̀gbọ́n yẹn la kọ sí wọn torí pé àwọn ẹlẹ́tàn àwọn èké ó ti mú kí gbogbo ẹ̀ kí ó jẹ́ disturb èmi pè wọ́n ní 419 pé àwọn pastors wọ̀nyẹn they are 419 àwọn leaders of those churches or mọ́ṣáláṣí they are 419 nítorí pé Ọlọ́run ń tú àṣírí wọn tí wọ́n bá ṣe 419 nínú Bíbélì láti Genesis to Revelation kò síbi tí ẹ ti máa gbọ́ pé Sunday ni ọjọ́ Olúwa kò sí èdè kan nílẹ̀ àgbáyé tá a ti dárúkọ ọjọ́ Olúwa àwọn kankan sùn láàrin wa àwọn kan tògbé ó ti rẹ̀ wọ́n ó dẹ̀ rí pé àwa kan náà ibi ń pa wá ẹ jẹ́ ká concentrate o wájú Ọlọ́run ra wà torí cherry any slight mistake ó lè fa ikú bá èèyàn nígbàkigbà àmọ́ ogun tó ń bọ̀ láti àkókò yìí lọ títí di next year Yorùbá máa wọnú ogun àmọ́ ìgbà tó máa dé ó dẹ̀ máa ń sọ fún wa pé àwọn ogun kan wà tẹ́ pé pásítọ̀ tó gbẹ́kẹ̀lé yẹ kò ní gbà ẹ́ ó máa sá ṣọ́ọ̀ṣì wọn yẹ wọ́n máa fẹ́ lè di ẹrú àdúrà mi kọ́ ni ẹ fún wọn o ṣùgbọ́n nǹkan tó ń fà sílẹ̀ tí wọ́n dákẹ́ tó ń gbawọ́ àwọn ọmọ ìjọ tó ti ń ṣe àwọn program tó nílò lákòókò yìí tí àwọn ọmọ pa wà lójú ogun tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé ọkàn wọn balẹ̀ nítorí pé Ìgbòho tọlọ́run rán sí wa tó dìde tó fi ẹ̀mí ẹ̀ rúbọ fún wa kò jẹ́ ká mọ yìí by now wọ́n ti fọwọ́ kan ṣọ́ọ̀ṣì nígbà méjì ní Ọ̀yọ́ ní Oǹdó àbí Èkìtì yes Oǹdó pàápàá ó ti ṣẹlẹ̀ maybe 12 years ago or 14 years ago ó ti ṣẹlẹ̀ àwọn èèyàn sì ti dájọ́ ikú fún wọn àwọn tó ju bọ́ǹbù sí Ọ̀wọ̀ so torí mo ràn mí tẹ òye òsì lọ́kàn mi ná but ọ̀rọ̀ débẹ̀ náà ni mo fi dárúkọ ẹ̀ so now èyí tó ń bọ̀ wá là ń sọ pé ká lè defend Sunday Igboho ń jà fún wa àwọn bàbá kan wá gbéra wọn dìde wọ́n wá ń sọ wípé àwọn máa settle kínní yìí pé àwọn máa settle ẹ̀ pé ọ̀rọ̀ yìí láti settle báwo lọ̀rọ̀ ṣe máa settle ṣé Ìgbòho ń gbá bá Gani jà ní tán fi ní pé kó wá settle jà Ìgbòho lọ sílé Gani èyí mọ̀ pé inú Gani ò truth pẹ̀lú Ìgbòho àṣírí ẹ̀ tuntun sí ọjọ́ tí Ìgbòho lọ sílé ẹ̀yẹ tán fẹ́ mu ní Guru Maharaji bàbá yìí wà ń bẹ̀ bàbá tá à ń gbọ́rọ̀ wọ̀nyí ọba ni o ọba yìí òun nìkan ló dúró náà àwọn ọba Yorùbá tó dúró pẹ̀lú Ìgbòho gbogbo ètùtù gbogbo nǹkan tẹ́ kàn ṣe tán ṣe torí àwọn ló kọ́kọ́ mọ̀ wípé ogun bọ̀ wá sílé Ìgbòho èmi gbàdúrà lọ́wọ́ mò ń lead the program pásọ̀ ló dìde tó takò mí gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ whatever will happen Ọlọ́run mo ti kọ́lẹ̀ ká máa gbàdúrà lé lórí ló da gbogbo ẹ̀rú pásítọ̀ ni o àwọn èké àwọn ẹlẹ́tàn ọjọ́ kejì ẹ̀
wọ́n wá sílé Ìgbòho tán pààyàn síbẹ̀ kán tó di pé wọ́n bẹ̀rẹ̀ ogun yẹn tán bẹ̀rẹ̀ sí ń pààyàn Adogan ó ní bàbá ṣé kájà ó ní rárá àwọn tó wà láàrin wa tí wọ́n lè jagun kọ́ àfẹ́mi wọn wéwu nǹkan tí wọ́n bá lè ṣe kó ní kálukú ṣe ẹ má jà o wọ́n dodge ṣùgbọ́n at the end of the day wọ́n pa wọ́n àti àfà ìgbógbàrin wọn lọ ó bá tiẹ̀ lọ wọ́n rí pa tó wáyé pé wọ́n ti pa lọ́jọ́ yẹn bí ẹlẹ́yà bá ṣe jẹ́ tiwa lọ́jọ́ òní ní adúpẹ́ fún àwọn bàbá wọn yẹn so nísìnyí kí lẹ fẹ́ sọ fún mi kí lẹ fẹ́ sọ fún anybody tí ẹ wá sọ pé àwa kìrìsìtẹ́nì àti àfà are serious where is the seriousness where is our seriousness tí ẹ pé à ń dojú ti Jésù ṣá à ń dojú ti gbàgbọ́ wa àwọn pásọ̀ yẹn dákẹ́ wọ́n yọ ṣùtì sí wọn gan mostly general overseers they are the biggest problem in Yoruba land today you not see them they are reporting their case seriously àwọn èèyàn ń bínú wọ́n sọ níta gbangba ni sí wọn èmi ò nídìí láti play wọn because èyí tó tẹ̀lé mi máa sọ tó bá wù wọ́n èmi ń gbàdúrà fún wọn ní gbogbo gbà àánú wọn ṣe mí gan torí pé wọ́n ti wàásù sẹ́yìn àkókò tó wá nílùú wọn na pápá bora wọ́n sá sábẹ́ igi ẹ̀gẹ́ bí àwọn scout ṣe máa ń kọrin abẹ́ igi ẹ̀gẹ́ àṣẹ nǹkan yẹn bọ̀ wá ṣe lọ́jọ́ òní wọ́n ní abẹ́ igi ẹ̀gẹ́ náà ti ń najú tí ó yẹ kó rí bẹ́ẹ̀ àwa sọ̀rọ̀ wa di ẹni tó yẹ pé àní Ọlọ́run ẹ lọ wo àwọn tí wọ́n bẹ̀ sí ń takò wọ́n nísìn ẹlẹ́yà náà fi kìrìsẹ́nì ṣe ṣùgbọ́n àdúrà tí mo ń gbà ni pé kọ́nà máa jẹ́ kán fẹnu wọn ara off torí tó máa ti ba dọ́dọ̀ Ọlọ́run àtọ̀dọ̀ Holy Ghost ó tán fún ọ nìyẹn o á jí àlàyé ti jẹ lọ́run ṣùgbọ́n tó bá ti ń bá Jésù fa wàhálà àti Muhammad no problem mo dẹ̀ kó máa ta àwọn mùsùlùmí lára gidi gan torí Ọlọ́run wọn nìyẹn so ìbànújẹ́ ló máa jẹ́ pé kí èèyàn máa yọ ṣùtì sí wọn ṣùgbọ́n wọ́n ní ẹni tó ṣu sọ́nà ló ní káwọn èèyàn máa wo ìdí òun wọ́n ní òdẹ ní aṣùsọ́nà dẹ ní wọ́n máa ń ṣe kí ni èyí náà parí òwe yẹ òun ló fo orí ara ẹ̀ gbákùmọ̀ òun ló dẹ̀ jẹ́ kí àwọn èèyàn wá jọ ṣùtì sí òun yes this time around ó yẹ kí anybody tó serious kó serious tí ẹ bá serious tí ẹ kà á sí tí ẹ rò pé a lè mú jẹ èmi sọ fún wa wípé kò sọ̀rùn fún anybody muslim bá ṣe wà yìí ọ̀run yẹ ó gba oore ọ̀fẹ́ kéèyàn tó lè débẹ̀ tí ò bá ṣe 419 ni àwọn pásọ̀ ń lò nínú church by now ṣé à ń sọ wípé láti Genesis to Revelation Sunday wà ń bẹ̀ tó jẹ́ ọjọ́ Olúwa is that not 419 why can't they go straight to the point wọn lè ṣe tí wọ́n mọ̀ wípé ìjẹ́ wọn máa tán àwọn èèyàn á kúrò lẹ́yìn wọn so kí la wá ń sọ wọ́n dẹ̀ mọ̀ pé ègún ni fún anybody tí ò bá ti ṣèfẹ́ Ọlọ́run ó ti kọ sílẹ̀ ní oríṣiríṣi Yorùbá gangan tún sọ jáde látẹnu ẹ̀ ó ní wọ́n gba sátidé lọ́wọ́ wọn wọ́n gbé Sunday lé wọn lọ́wọ́ 419 ló ń jẹ́ bẹ́ẹ̀ o they 419 us kò sí ìlú kan tẹ́ lè gbọ́ even though in the Bible ogun sọ direct bí Yorùbá ṣe sọ kẹfà lè mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ Yorùbá tó tún gbé sínú èdè wọn tí àwọn kan tún túmọ̀ èdè yẹn ìtumọ̀ wọ́n gba sátidé lọ́wọ́ wọn ni pé wọ́n tàn wọ́n jẹ wọ́n fún wọn ní 419 is that what God saying? Yes, Yorùbá ò ní àkọọ́lẹ̀ ṣùgbọ́n ní ọ̀rọ̀ lẹ́nu wọ́n ní òwe wọ́n ní àṣà wọ́n ní gbogbo ẹ̀ ó dàbí Bible ni. Now àwọn bàbá yẹn ṣètùtù wọ́n ṣẹbọ nítorí pé ẹ̀yin ẹ̀ ṣètùtù ẹ̀ ṣẹbọ kìrìsìtẹ́nì kọ̀ láti gbàdúrà
bá ṣe ń sọ̀rọ̀ yìí wọn gbàdúrà tó bá ń gbàdúrà àdúrà tó ń gbà ní àdúrà kí Nàìjíríà kó lè dúró wọ́n ti ń so mọ́ Nàìjíríà wọ́n ń béèrè àwọn béèrè lọ́wọ́ àwọn èèyàn Tinubu ní pé kán lọ wádìí pé kí làwọn èèyàn fẹ́ àwọn èèyàn ń sọ we want Nigeria a fẹ́ Nàìjíríà àwọn kan ní pé kí oníkálukú padà ká pín sọ́nà mẹ́ta àwọn kan ní kò sówó kò sóúnjẹ Tinubu nìṣòro wọn ṣé rọ́kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ọgbà tí wọ́n ti dárí Nàìjíríà sílẹ̀ ní 1960 so Tinubu ló bàjẹ́ Awólọ́wọ̀ dán wò Fúlàní pa ibẹ̀ ni Bọ́lá Ìgè kú sí ibẹ̀ ni MK kú sí òun ló jẹ́ kí bàbá ṣe Fáṣeun náà pé Dr. Fáṣeun tó fi dá ẹgbẹ́ yẹn sílẹ̀ tí eléyìí tí ó jẹ́ ọmọ àlè tí ó jẹ́ pé bíbí ìyá ẹ̀ ṣe kú ní ìfẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ o ṣùgbọ́n ó yẹ kẹ́ mọ̀ ó tọ́ ìyá Ìgbòho kú fún Yorùbá ìyá tiẹ̀ ń kọ́ tó kú fún Yorùbá mi nídìí láti sọ̀rọ̀ nípa ẹ̀ so a lè mọ̀ yìí pé àwọn nǹkan tí wọ́n pè náà jẹ́ tí ìyẹ̀yẹ́ ọba Ọọ̀ni fẹ́ gbé mọ́tò fún gbogbo Yorùbá pé òun fi lè ṣe nǹkan tán plan fún láti Òṣogbo ní Ìgbòho ti ní pé kátẹ̀ débẹ̀ ká lọ kí Ọọ̀ni Ifẹ̀ ká lè jẹ́ kí ọba kó yan olórí ogun ilẹ̀ Ọ̀ṣun state kó lè mọ̀ wípé àti yẹn nìyí o kó dẹ̀ gbàdúrà fún onírọ̀ wọ́jókòó ó ní Ìgbòho ní number 1 tá fẹ́ bá sọ̀rọ̀ ó ní gbogbo agbára tó ní láyé nípa ìbílẹ̀ wọ́n á gbé fún èyí tá a lè gbé fún ní ojúkorojú wọ́n á gbé fún ó dẹ̀ gbé 100 million ó gbé fún Ìgbòho kì í ṣe owó Ìgbòho Yorùbá ló gbé fún o ìyẹn ìrù ẹkùn torí ẹni tó lè gbà yín lè nìyẹn pásọ̀ ò ní gbà yín àáfàá ò ní gbà yín mọ́ṣáláṣí kankan ò ní gbà yín sílẹ̀ tí wọ́n ti ní kán jó gbogbo mọ́ṣáláṣí ilẹ̀ Yorùbá sọnù àti gbogbo ṣọ́ọ̀ṣì tó wà ń bẹ̀ etí sì ti ń dún ọmọ Yorùbá tí ò bá sì ti Ìgbòho lórí méjì kẹ́ lọ sí mọ́ṣáláṣí tàbí kẹ́ lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ òní Gani yẹn tí ń bá Ìgbòho ẹjà bá ṣe ń sọ̀rọ̀ yìí kí ni àwọn bá wa ń ṣe ṣùgbọ́n mo dúpẹ́ fún bàbá yẹn ó sọ wípé ọmọ àlè ni àjòjìdẹ ni bó ṣe joyè yẹn gangan bíi 419 náà lò fún ọba Ọ̀yọ́ òun náà láìkò owó nìní tí ò bá láìkò owó ó ṣe gbé oyè lé lórí kò ṣe wá díẹ̀ dáadáa ó ti ṣe tán kó tó mọ̀ wípé àjòjì ló ń gbé kinní fún sítórì yẹn wá dàbí ti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀gún yẹn wá lórí Yorùbá ṣùgbọ́n adúpẹ́ wọn ti gé kúrò that's why àtẹ́ pé a fi wà unity tí èèyàn bá fẹ́ sọ́ọ̀sìn tí èèyàn bá serious àwọn èèyàn lè kọ́ bọ̀ yẹn lẹ́nu kéèyàn ṣẹ̀ ṣùgbọ́n ní tèmi o kò sí nǹkan tó lè mú padà lẹ́yìn Jésù kò dẹ̀ sí ẹni tí ò ní freedom láti sin Ọlọ́run tó bá fẹ́ sìn ìwà fẹ́ ṣe oníṣẹ̀ṣe àbó fẹ́ ṣe mùsùlùmí you are free nǹkan tó bá ti gbàgbọ́ dì mú ṣinṣin tó bá wù ẹ́ kó yan ọ̀run àpáàdì tó bá wù ẹ́ kó yan ọ̀run rere that's your own choice don't force anybody ṣùgbọ́n èmi sọ fún wa wípé ọ̀run rere wà o ọ̀run àpáàdì sì wà Ọlọ́run tó lo Ìgbòho kò ní pé kí Ìgbòho kó wá bá Ọlọ́run jà torí kò lè bá ìyàwó ẹ̀ méjèèjì jà kò lè bá ìyàwó ẹ̀ tó jẹ́ mùsùlùmí jà kò dẹ̀ lè bá ìyàwó àkọ́kọ́ ẹ̀ tó jẹ́ kìrìsìtẹ́nì kò lè bá jà torí yẹ serious gan as a good Christian bẹ́ẹ̀ náà ni ti mùsùlùmí ó dúró dáadáa so kí lẹ fẹ́ kó ṣẹlẹ̀ ń sìn òun fúnra ẹ̀ dẹ̀ dúró gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe bí eléégún òun ní àwọn mùsùlùmí kan tó kọ́ àwọn òdìrí jẹ́ àwọn ṣe Yorùbá o àwọn tó bá ti tako anything tí Yorùbá bá ti ń ṣe ìbá ṣe mọ́ṣáláṣí ìbá ṣe ṣọ́ọ̀ṣì tán tako àwọn ṣe ọmọ Yorùbá mo sọ fún wa ilé tó ní pé òun jẹ́ Gani tó jẹ́ pé èébú kí náà bú Ìgbòho lé lórí kí náà sọ sí Ìgbòho mọ́tò tó ń gbé fún wọn ṣé ìyẹn jọ
mọ́tò tí ó lè wọnú gbó wọ́n á fi Ìgbòho ṣe yẹ̀yẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí fọba Yorùbá ṣe yẹ̀yẹ́ àwọn ọmọ àlè àwọn tó ń pè lọ́mọ àlè ọmọ àtọ̀rìn wá ṣé pé wọ́n fẹ́ ká lọ sóko ẹrú ni àní ó yẹ ó ti tó gẹ́ kọ́ ju rọ lóyè yes thank God wọ́n máa fi Ìgbòho jẹ oyè láti anytime oyè tó yẹ kó ti jẹ 6,000 years ago wọ́n máa fi fún ẹ̀yin tẹ́ ti ní pé ẹ̀ ń jókòó tẹ̀lé pásọ̀ lẹ́yìn ẹ jókòó ìgbà tó bá yá ẹ wá rí i pé ṣọ́ọ̀ṣì fó gbalẹ̀ tó mọ̀ pé something wrong kì í ṣe Nàìjíríà kò ṣe Nàìjíríà nìkan o Ghana wọ́n ti ń bẹ̀ wọ́n sì kàn tètè jí mo ti sọ fún ayé pé gbogbo ilẹ̀ Yorùbá náà ti máa gbogbo Nàìjíríà ni àwọn terrorists tí wọ́n ti fẹ́ pa gbogbo dídú is their problem not Yorùbá only but ẹ mọ̀ pé Yorùbá ló lágbára jù ní ilẹ̀ adúláwọ̀ lágbàáyé ẹ wá dárúkọ ìlú tó dàbí Yorùbá tán ti máa ń gbé ẹbọ tán ti ń ṣe gbogbo nǹkan tán ṣe yẹ tí ẹ ti lè rí èèyàn tó lè dìde bẹ́ẹ̀ yẹn nílùú kan tó máa dúró fún gbogbo ìlú àfi èyí tí wọ́n ti sọ ní Lísàbí wọ́n tún dárúkọ tó dúró bẹ́ẹ̀ kí náà fi gbẹ̀yìn ẹ̀ ẹ̀gún ni o ṣùgbọ́n ẹ̀gún yẹn ti re kúrò thank God Yorùbá ti wá wà wọ́n ti wà unity now ṣùgbọ́n ogun tí ń bọ̀ tòṣogbo ń lọ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí nítorí pé à ń bára wa dìbò ó wá jẹ́ pé orúkọ ìyẹn ni pé torí pé ó jẹ́ kìrìsìtẹ́nì àwọn náà ń bá wí náà lóòótọ́ ló ti sọ fún Tinubu wípé gbogbo bòtá máa dì ní Ọ̀ṣun state is for Tinubu ṣùgbọ́n sí wọ́n wá fẹ́ sọ di ọ̀rọ̀ ẹ̀sìn tí ó yẹ kó rí bẹ́ẹ̀ wẹ́ ìyẹn wà lọ́wọ́ ará ìlú tó bá fẹ́ nǹkan tó bá dẹ̀ ti ṣe lónìí ní kẹ́ máa fi sọ́kàn wípé ó ń bọ̀ wá ṣẹlẹ̀ sí gbogbo Nàìjíríà àti pàápàá jùlọ sí gbogbo ilẹ̀ Yorùbá ní next year tó bá ti máa dìbò so ẹni tó bá wù kó bọ́ síta ẹni tó bá wù kó jókòó sílẹ̀ àwọn tó máa dìbò àtìbò tó máa dì wọ́n ti mọ́ra wọn o ẹ̀kan wé sí àmàrà yín ni àwọn tó máa wọlé tá à ń sọ ní Ọ̀ṣun yẹn wọ́n ti mọ̀ so gbogbo ìtẹ́ ń ṣe yẹ you are wasting energy ta ló fẹ́ kà ta ló fẹ́ yàn pàpà parẹ́ náà pàjá. ẹ̀sìn Yorùbá ẹlẹ́bọ ni wọ́n that's why tẹ́ pé àfìrí pásítọ̀ tó ẹ pé ó lè gbàdúrà pé ẹ̀gún tó ń bẹ lórí ilẹ̀ Yorùbá kí gbogbo pásítọ̀ àwọn ilẹ̀ Yorùbá kan ṣe meeting together kí gbogbo ṣọ́ọ̀ṣì kan gbàdúrà ṣe bẹ́ẹ̀ rántí ìgbà tí nígbà Abacha tó ń fẹ́ pa Díyà mo wà lára àwọn tó gbàdúrà gbogbo Christian ló gbàdúrà fún Díyà tí ìyá pariwo síta ṣánpá àwọn màpá ṣọlọ́run gbọ́ Ọlọ́run máa gbọ́ ṣùgbọ́n torí pé a ní ìṣọ̀kan yẹ my church alone torí owó ìdámẹ́wàá owó ọrẹ owó igbá owó àwo òun ni ó jọ wá lójú tí Ọlọ́run dẹ̀ nílò ẹ̀ àpò ara wọn ló ń lọ ok nínú Bíbélì ẹ jẹ́ ká wo nǹkan tí Bíbélì sọ Lamentation chapter 2 verse 6 ó yẹ ká fún wa o Lamentation chapter 2 verse 6. God caused the Sabbath to be forgotten after 300 years. Tí devil tó ti mú ẹ̀sìn ọjọ́ Sátidé kúrò tó gbé Sunday lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí Yorùbá ṣe sọ. Mo dẹ̀ máa ń sọ fún wa pé kò síbi èdè ìlú kan láyé no any country that's speaking language that will talk about Sabbath day and Sunday except Yoruba. For you to know that your DNA is a ghost DNA. There's no any nation in this world that you can compare with Yoruba. We are not have the blood or any DNA with any nation.
So if you like, happy. If you like, not happy. But as for me, I thank God. And that's why I can stand on my feet to tell you the truth about the Bible. Pé ọjọ́ yẹ o, bí Yorùbá ṣe sọ yẹ, bẹ́ẹ̀ náà ló ṣe rí. That is, that Sabbath day is real. It's Saturday, not Sunday. So, let your pastor continue deceiving you and you deceiving yourself. You will meet God on that day. Ó ti sọ pé máa gbàgbé ẹ̀, wọ́n dẹ̀ gbàgbé ẹ̀. Majority of the pastors know the truth, but they don't want to talk the truth because of their own pocket, or because of their belly, according to what we hear. Now, let me tell you, in Europe, in the whole world, Christian, within 20 years, if you are a Christian, you'll be dodging so that they will not kill you. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, tó bá lọ sí China, ó lórí méjì kó gbé Bible dání. Ó lórí méjì kó sọ pé ó fẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ní China. Ó lórí méjì kó gbé Kòránì dání, ó fẹ́ gbé lọ sí China. Ó fẹ́ kú, ó fẹ́ ṣẹ̀wọ̀n. Tó bá dẹ̀ wá yá, tó bá pẹ́ jù, tó bá rẹ́ni gbà ẹ́ là, tán gbà ẹ́ sílẹ̀, wọ́n máa yọ ọkàn ẹ̀, wọ́n á tà á. Your kidney, wọ́n máa tà á. Olú ẹ̀ máa dòkú. Àmọye èèyàn tó ń kú bẹ́ẹ̀. Okay, ní Europe, why tí gbogbo àwọn ní gbogbo àgbáyé àwọn Islam country, they are almost 20 richest country of the Islam tó ń pọ́n lówó tí ìlú wọn wà òkè tó jẹ́ 20. Why tí àwọn Muslim tó ń fi lọ sí àwọn ìlú yẹn kan ló máa gbé bẹ́ẹ̀, but they will go to Europe. And going to Europe, do you know what they want to do there? Kì í ṣe àwọn Yorùbá mú sọ yìí o. Àwọn ẹlẹ́sìn alákatakítí tó ń mú sàríà gbogbo ẹ̀ náà pariwo. Ẹ̀yin tẹ́ rò pé Europe safe. Europe ń gbóná lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí. If you are Nigeria, that you are Muslim, it's hard for you to enter Europe. Except you have somebody to help you. Because they already know the mind of Muslim. And who are these Muslims? They are devil children. They are demons. They are not human beings like us. Wọ́n lọ síwájú láti lọ bà Europe jẹ́ fún wa. Tí èèyàn bá gba Jésù ní ìlú àwọn Mùsùlùmí tí wọ́n pé wọ́n jẹ́ Sharia country, ó máa sásàálà lọ sí Europe. Ṣùgbọ́n nísìnyí tí Europe ti gbóná, àwọn tó sá lọ bẹ̀ tó ti ń gbé Sharia wá sílùú wọn, gbóná ti fẹ́ sá lọ sí. Nàìjíríà rèé tó jẹ́lẹ̀ Yorùbá, wọ́n ní tíwájú ò bá dáa, èèyàn á ṣe kí ni? Á padà sí ibi tó ti ń bọ̀. Bó fẹ́ padà sí ìlú tó yẹ pé wọ́n ti ń pààyàn. Ẹ wo àwọn kan, iná tí wọ́n rìn sí gbogbo àwọn express. Ǹjẹ́ mọ̀ pé Fúlàní ó bẹ̀ àwọn àti Yorùbá kankan máa wà ń bẹ̀, mo mọ̀ pé Yorùbá àti Ìgbò máa wà ń bẹ̀, kò lè jẹ́ Fúlàní nìkan. Àwọn tẹ̀ mọ́ àwọn kan Yorùbá náà ń sọ. Yorùbá náà ń sọ. Wọ́n dẹ̀bẹ̀ sí ń gé àwọn irin wọ̀nyẹn. Wọ́n wá mú wọn. Wọ́n wá sọ pé ẹgbà ṣe gbà wò ṣàwò. Nǹkan tó fowó owó ńlá ṣe, ẹ̀yin wá dẹ̀bẹ̀ sí ń gé. Kí lẹ fẹ́ sọ nípa wọn yẹn? Wọ́n fẹ́ lọ síwájú ilẹ̀ Yorùbá. Wọ́n ṣàn jagun yẹn ṣá pé kí Yorùbá yìí kó lè di aláìní, kí ìlú wa kó di ahoro. Àwọn ọmọ bíbí wa wà ń bẹ̀. Ṣùgbọ́n ìmọ̀ kàwọn sọ ọmọ bíbí wa o, ní kàwọn sí Yorùbá o. Àwọn bíi àjọ̀nú, àwọn fallen angel tó wá ní ìwà ènìyàn, tó ń lọ mú àwọn ọmọ kéékèèké wọ̀nyẹn tó rí pé wọ́n níṣẹ́ lọ́wọ́, àwọn ní pé gbò jẹ́ ká lọ. Irú ọmọdé bẹ́ẹ̀ tó tẹ̀lé wọn lọ, ọmọ burúkú nìyẹn. Báwo ló ṣe lè tẹ̀lé èèyàn náà lọ ṣe burúkú? Wọn náà wà ẹ̀ ò dáa. So America and Europe, wọ́n wà nínú ewu. Àfàìmọ̀ tí Trump bá ti lọ, what will happen?
if Europe turn to Sharia law, that's the end of Christianity in this world. Tí Yorùbá tó bá ti lè miss opportunity tán ní lọ́wọ́lọ́wọ́ yìí, tí ẹ bá ti jọ àjà ẹ̀sìn, that is mean your opportunity gone. Ẹ máa sá pamọ́ láti jẹ́ Kristẹni ni. Ẹ lórí méjì láti gbé Bible dání. Ẹ lórí méjì láti sọ pé ẹ jẹ́ Kristẹni. Ó ṣẹlẹ̀ ní Jordan àti ní yes, Jordan and the next country tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn náà. Bí a ṣe ń sọ̀rọ̀ yìí, tó bá mú ẹ as a Christian, wọ́n máa ń jagun ẹ lẹ́kọ̀ọ̀kan. Àwọn Christian lórí méjì kan dress dáadáa, tó bá bímọ obìnrin Sharia ni wọ́n yẹ. Wọ́n máa gbọmọ lọ́wọ́ ẹ. Bẹ́ẹ̀ náà ni náà ti ṣe rí. So wọ́n ṣàfẹ́ da, so gbogbo ayé wọ́n fẹ́ ba gbogbo ayé jẹ́. Àwọn ẹlẹ́sìn lákatakítí wọ̀nyẹn ni o. Tó bá dẹ̀ wá jẹ́ èèyàn dáadáa, tó jẹ́ mùsùlùmí dáadáa, wọ́n máa pa ẹ́ ni. Torí pé wọ́n máa kóòtì àwọn òfin sí ẹ lọ́rùn pé o jẹ́ alágàbàgebè, mùsùlùmí òṣòlóòtọ́. So ní kí ló máa wá ṣẹlẹ̀? Obìnrin wa ò ní opportunity láti lọ wa mọ́tò. Obìnrin wa ò ní opportunity láti lọ léèwé. Obìnrin wa ò ní opportunity láti lọ bí iṣẹ́. Ṣé ayé tá à ń fẹ́ nìyẹn? Nọ́ọ̀tì ló mọ nǹkan táwọn kò. So ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ni bàbá yẹn sọ lẹ́ẹ̀kan pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Torí ẹ̀ gangan ni Gani àti ọlọ́tẹ̀ ilé tó péré ní gómìnà Ọ̀yọ́ tó wá ti wá gbójú síta ń sìn. Àwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn, owó èèyàn wo ni wọ́n? Nítorí pé wọ́n fẹ́ jẹun, wọ́n ń tẹ̀lé wọn lẹ́yìn gbowó. Wọ́n mọ̀ pé owó ikú tó máa pa wọ́n náà ń gbà yẹ. Ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé ní like Kwara, tẹ́ bá gbowó, tẹ́ tún dìbò fún mùsùlùmí ní Kwara tàbí fún àwọn Fúlàní ní Kwara. Ó lè jẹ́ mùsùlùmí tó wá jẹ́ mùsùlùmí Yorùbá tó dá yín lójú pé ọmọ bíbí àwọn tó jẹ́ 12 local government tó jẹ́ ti Yorùbá yẹ, tẹ́ bá lè rí èyí tó wá gbé sílẹ̀ hàn nígbà láyéláyé. Báwo ni 4 local government ṣe máa borí 12 local government? Ó yẹ kí ẹ máa béèrè. So ṣé ìbò náà ń dì ní? Ẹ dá mi lóhùn. Ṣé ìbò náà ń dì débẹ̀? Iye ń ṣe ìbò. Tẹ́ bá tẹ̀ gbẹ́ nìyẹn dìde, àfàmọ́ tó bá nípa. Ẹ máa gbọ́ gbọ́rọ̀ tó máa ń sọ náà. Wọ́n ti sọ wípé Kristẹni kò lè rú lórí àwọn. Mùsùlùmí tí ò serious kò lè rú lórí wọn tó jẹ́ Yorùbá. Ẹ máa mọ̀ bẹ́ẹ̀ o, ẹ máa dí o. Oníṣẹ́ láyéláyé ẹlẹ́bọ nìyẹn. Gbọ́dọ̀ fẹ́ rí. Àwọn yòó tí ẹ lè rí wọn ní. Bẹ́ẹ̀ sì ní ṣe rí àwọn lọ́ọ̀yà wa. Tó o bá níṣẹ́ ṣe, o ò lè ṣe lọ́ọ̀yà. O ò lè ṣe adájọ́. O ò dè lè ṣe dókítà. Gbogbo nǹkan yìí ló nílò ìṣẹ̀ṣe. O ò lè ṣe pásítọ̀ tó máa lówó. O ò lè ṣe àfáà tó máa lówó. Tó o bá níṣẹ́ ṣe, o kàn ń tutọ́ lásán ni. O kàn ń pariwo lásán. Ṣọ́ọ̀ṣì ò ní tóbi, kò ní gbèrú. Wọ́n ṣaláṣí ẹ, o ò ní rérò ń bẹ̀. So gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀, àwọ̀rò, àá ṣe gbogbo ẹ̀. Àdó àwọn tó dẹ̀ ti ṣe, àwọn náà wá, àwọn oníṣẹ̀ṣe wá rò yí pé tó bá rí ojú àkókò wọ̀nyí, a máa gbà wọ́n sílẹ̀. Ẹ wo Tani Ọlọ́run sìn, ó ń pariwo kiri. Ẹ gbà mí o, wọ́n máa pa mí kú, wọ́n máa ti gbé mi o. Bẹ́ẹ̀ ti ń pe gbogbo ọba, ó ń pe gbogbo àwọn èèyàn, ó ń pe Fálànà kó wá gba àwọn òwò gbà mílẹ̀ níjọ́sí o, àti Ṣòwòrẹ́ tí ò serious, tí ò ṣe ọmọ Yorùbá, tó jọ máa lè ní, tó jẹ́ pọ̀ ọ̀tá Yorùbá ni, tó kórìíra Ìgbòho, tó kórìíra Yorùbá ló tún pè náà, tó dẹ̀ pè rẹ̀ lóníṣẹ̀ṣe. Ṣé àwọn oníṣẹ̀ṣe ò wá sí náà ni? Ìgbà tó jẹ́ pé àwọn náà ẹ̀rù ń bà wọ́n, òun ò jẹ́ kẹ́lẹ̀ rí oníṣẹ̀ṣe. Because tó bá rí wọn báyìí, àwọn Kwara wọ̀nyẹn, àwọn ìyá wọ̀nyẹn, àwọn ìyá Ọlọ́ṣun gbogbo náà ti jólé wọn, náà ti gba ìsìn lọ́wọ́ wọn, náà ti ìbásùn ẹ̀tàn náà fi mú wọn lọ. Kì í ṣe àwọn Yorùbá o, kẹbà lè má ṣì mí gbọ́ o, kì í ṣe ọmọ Yorùbá o,
àwọn Kwara nìyẹn o, àwọn Fúlàní ni o, wọ́n ti jọ wá gidi, wọ́n gbèdè ju èmi àti ẹ lọ, a lè sọ Yorùbá tó wọn o. Ok, mo ń sọ ti àgbáyé fún wa, mo dẹ̀ ń sọ ti nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa. So màá fẹ́ kẹ́ fi sọ́kàn wípé ohun tó bá ti mú kẹ́ ẹ dúró ti pásítọ̀ yín tó ń tàn yín yẹ, ẹ̀ ń tanra yín o, pàpàǹpa rẹ̀ náà ń pajá ni o. Ẹ rò pé eré là ń ṣe 5 years ago láti ń pariwo yìí, mo ti ń pariwo ẹ̀ sí àwọn èèyàn tí mo mọ̀. Wọn ò gbà wá gbọ́, ọ̀hún tẹ̀ fẹ́ gbọ́, ẹ fẹ́ gbọ́, ṣùgbọ́n ogun ti dé. Ìgbòho yọrí yín, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ti pìpìrì Ìgbòho sílẹ̀. Ẹ wo counterfeit Ìgbòho, age mate Gani Fúlàní tó jọmọ Núpé tó ti wáyẹ olè ní bàbá ẹ̀ jà ń bẹ̀ tó fi sá kúrò ńlú yẹn tó fi wá sílẹ̀ Yorùbá. Kì í ṣe pé ó jalè on plan work ni láti inú ẹgbẹ́ òkùnkùn ni pé kó lè wá ṣẹ́gun lẹ̀ Yorùbá lọ́jọ́ òní, á bí ọmọ kan, ọmọ yẹn máa mú kí Yorùbá lọ sóko ẹrú. Òun ò jà fún wa, ìjọ wo ló jà fún Yorùbá? Ó ń pa Yorùbá ni. Ó dẹ̀ ti ní plan kan tó ń tún máa ń ṣe. Ẹ rí i pé òun àti ilé tó péré ní gómìnà Ọ̀yọ́ tó fẹ́ di president ilẹ̀ Nàìjíríà ń sìn, tí àṣírí wọn ti tú. Òye ni pé ó fẹ́ lo Gani láti jagun pẹ̀lú Yorùbá pé kí Ìgbòho, ṣé wọ́n ti try ká pa Ìgbòho, òun àti Gani several times. Wọ́n jólé ẹ̀, wọ́n rò pé bẹ̀rẹ̀ lágbára ẹ̀ wà, wọ́n tún pa àwọn èèyàn nínú ilé ẹ̀. Ìkan lára àwọn ọmọ Gani ó ní àwọn soldiers tó wá sílé Ìgbòho pé they are 300, I mean 30 soldiers. Báwo ló ṣe mọ̀ pé 30 soldiers? Ẹ béèrè o. Àwọn babaláwo tó wá sí ilé Ìgbòho nígbà yẹn dájúdájú láti ọ̀dọ̀ Gani ni, ọmọ Yorùbá ni wọ́n o, Yorùbá náà sọ lẹ́nu o. The lady tó lead wọn Yorùbá ni o, tó ń sọ pé kán pa ológbò, ẹgbẹ́ ológbò. Bàbá yẹn tẹ́ bá yẹ pé bá gbọ́ ìròyìn bàbá yẹn tó máa sọ ìyẹn ọba ṣọba Ṣómólú ni ní Èkó, gbogbo ẹ̀ ló máa sọ, gbogbo nǹkan tójú ẹ̀ rí. Ọjọ́ gangan tí wọ́n mú Ìgbòho ní 2021 tí Ìgbòho ń lọ sí Èkó lọ́dọ̀ Gani níbi láti dé Guru Maharaji. Bàbá yẹn kàn ń lọ jẹ́jẹ́ rẹ̀ lórí pé Ìgbòho náà dì mọ́lẹ̀ lódì kejì, ó láti fò títì kọjá bá wọn. So ó ṣojú ẹ̀ kòrókòró, ẹ̀ máa bọ̀ lẹ́nu ẹ̀ ń bẹ̀. So mi lè máa play gbogbo ẹ̀ fún wa tán. So kí ni mo ń sọ fún wa ní pé àwa kìrìsìtẹ́nì tí a lè gbàdúrà fún Ìgbòho torí pé ó jẹ́ oníṣẹ̀ṣe, tí ẹ̀ dẹ̀ mọ̀ wípé àbíwọ̀ tó pé rẹ̀ ní mùsùlùmí tó lè gbàdúrà fún, ara ẹ̀ ló ń ṣe o. Olùgbàlà ẹ̀ tọ́lọ̀ ń gbé sílẹ̀ torí pé ó mọ̀ wípé ẹ̀jà ẹ̀sìn ẹ̀ máa já gbẹ̀yìngbẹ̀yìn. Ó wá fẹ́ fi yín ṣe àpẹẹrẹ pé kẹ́ wò ó, ìwọ tó jẹ́ mùsùlùmí, ìwọ tó jẹ́ kìrìsìtẹ́nì, ìyàwó Ìgbòho òun ló máa ṣe pàtàkì jùlọ ju ọmọ Yorùbá lọ. Ṣùgbọ́n Ìgbòho wo ìyàwó àtọmọ ẹ̀ ju anybody lọ, ó wò wá ju ìyàwó àtọmọ ẹ̀ lọ. Èèyàn lè nífẹ̀ẹ́ èèyàn jù ẹ lọ. Ẹ wo Lísàbí, ó pa ọmọ ẹ̀, ìyàwó ẹ̀ torí ilẹ̀ that is Ẹ̀gbá, pé kán lè gba ìtúsílẹ̀ lọ́wọ́ ọba Ọ̀yọ́, torí ọba Ọ̀yọ́ òun máa ń kán kà lọ. Ó jẹ́ kí n rántí, màá sáré sọ̀rọ̀ yẹn kí n tó lọ. Bàbá tó kọ́ mi lọ́dẹ, ó ní ẹni ẹ̀ wá láti Ẹ̀gbá nígbà tó ti ń pa àwọn èèyàn bọ̀ títí gbogbo ìlú tó bá ti dé, àwọn olórí bẹ̀ tó bá jẹ́ akíkanjú jagunjagun tó wà nílùú yẹn ó máa pa. Ó dé ọ̀dọ̀ ẹ̀, bó ṣe dé wọ́n béèrè, wọ́n níta lé olórí nílùú ìtúgbóná, wọ́n nù ní bàbá yìí. Ó pè é, wọ́n jọjọ wá, kò rí pa. Ó kúrò, ó kọjá sí ìlú kejì, ó palẹ̀ tó wà lọ́hùn, ó dé ìlú kẹta,
ìlú kẹta yìí ló wá dé, ìmọ̀ ní dárúkọ àwọn eré ayẹ o, ìlú kẹta yìí ló dé torí ọmọ kékeré kan tó ń bọ̀, ó wá gbárí ọmọ yẹn, ó ní ò lè dọ̀bálẹ̀ kó kí mi ní, ibi tán ti lo àyájọ́ síra wọn nìyẹn, torí pé àyájọ́ ó lágbára ju ògèdè lọ, yẹn pọ́npọ́fọ̀ ó lágbára ju ẹ lọ. A kàn béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ní kí náà fi ṣe léyìí, kí ló jẹ́ léyìí, kí ni eléyìí, kí ni eléyìí, bàbá ò mà lè dáhùn. Ọmọ kékeré ni o, ọmọ kékeré kì í ṣàgbàlagbà o, bí ọmọ 12-13 years wọ́n jọjọ táwọn síra wọn o, torí pé tó gbárí ọmọ yẹn pé kò lè dọ̀bálẹ̀ kó kéwọn, pé ta ni ẹ́, o mo rí èèyàn tí mo jẹ́ ni, gbogbo ìlú ti dé ìlú yẹn o, ó dé ìlú yẹn ń sìn, ibi tó kú sí ló dé yẹn o, torí pé kò mọ àti dáhùn ọ̀rọ̀ yẹn. Ẹ má fojú dìyàn o, ẹ̀yin tẹ́ fojú di Ìgbòho, gbogbo àwọn tó bá Ìgbòho tó bá ń sin orí mọ́rí, ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí àwọn OPC, ẹ ní gbóhùn wọn mọ́. OPC ti Gani mo sọ o, ẹ ní gbúrò wọn tẹ̀ tí ń di ẹni yẹ̀yẹ́ nílùú, ẹ máa wo yẹ̀yẹ́ wọn, kẹ máa wo yẹ̀yẹ́ wọn ní ojoojúmọ́ náà máa ń wà fún, òun náà wá ń sọ̀rọ̀ bí ẹni tó ti ní mental problem àtàwọn mẹ́bà ẹ̀sẹ̀. So kẹba lè mọ̀, are you a Christian or you are Muslim? Ohun tó bá mú kó tako Ìgbòho, òun tako ẹlẹ́dàá ẹ, torí ẹni tó gbà ẹ́ sílẹ̀ nìyẹn, tó jẹ́ kó lálàáfíà tó fi lè máa jẹun lónìí, tí Jésù ń lò fún yín as a Christian, tó yẹ pé ẹ lè mọ̀ yìí pé Ọlọ́run nífẹ̀ẹ́ yín, torí mọ̀ pé máa dàún, gbogbo àwọn pastors ló dá Jésù. Mo dẹ̀ ń sọ fún wa yìí pé ara 419 tó ń lò pẹ̀lú Constantine 1700 years kò kúrò mbẹ̀, ẹ ti ń tanra yín jẹ, pásọ̀ yín ń tàn yín, ẹ̀yin náà ń tanra yín. So kí ni màá sọ fún wa ni pé bàbá yẹn ó padà sílé, ó pe ìyá arúgbó tó dé sọ́dọ̀ ẹ̀, ìyá bá mi dáná, òtútù mú mi. Ìyá yẹn bá kóná jọ, ibẹ̀ ló kórí ara rẹ̀ bọ̀ lórí iná yẹn, iná tán dá ló kórí ẹ̀ síbẹ̀ ló kú sí. Ìlú tí mo mọ̀ dáadáa, ìlú kẹta ni sílùú tèmi. So kí ni mẹ́fà yọ bẹ́ẹ̀ ni pé sport yẹn gangan tán tí òun àtọmọ yẹn ti ní ìjà, mo bẹ̀ lónìí ìlú yẹn ń sìn, wọn gba mùsùlùmí láàyè láti wọ̀ ìlú yẹn, ṣùgbọ́n bá yẹn sọ̀rọ̀ yìí, mùsùlùmí ó ti kúnnù ìlú yẹn, ó ti kún bẹ́ẹ̀ rẹpẹtẹ. Bàbá yẹn ló jẹ́ kí n mọ agbára tí Èkìrì ní. Ó ní ò lè pa ẹran títí kó pa Èkìrì bí 2-3. Ó ní nínú ọdún kan àbí nínú 20 years l'Èkìrì máa fi bímọ, ẹ̀kan ló dẹ̀ máa bímọ, kò ń bímọ lẹ́ẹ̀mejì. Ó ti dà another 20 years, making 40 years. Orí Èkìrì yẹ nǹkan tó máa fi ń ṣe kì í ṣe kékeré, mi ni máa dárúkọ ẹ̀ fún wa. Ẹ kú lè rẹran yẹn nú gbómọ́ bẹ̀rẹ̀ ti fẹ́ rí àwọn ewúrẹ́, àgbà ewúrẹ́ tó máa nírùgbọ̀n tó máa tóbi gidi gan ni, àwọn àjọ̀nà ewúrẹ́ nìwọ̀nyẹn, àwọn alágbára. Tó bá jẹ́ pé ẹ bá gbọ́ Yorùbá dáadáa, ẹ̀rùn arípọ́n máa fi sọ̀rọ̀ mi ní sọ́jáde torí àwọn ọ̀tá kọ́ máa lọ dàlúrú, torí ó ní iṣẹ́ tó ń ṣe, wọ́n ní èèwọ̀ dẹ̀ ni. So àwọn ọlọ́dẹ ló máa mọ nǹkan tí mo ń sọ. Ok, kí ni mo fẹ́ fàyọ ni fún wa ni pé àwọn alágbára ò sí mọ́, ṣùgbọ́n náà gbé alágbára kan dìde fún yín ní àkókò wa yìí. Ẹ gbọ́ 6,000 years ago náà ti rí èèyàn bẹ́ẹ̀ yẹ, wọ́n máa fún Ìgbòho láìpẹ́, ẹ máa gbọ́. Ok, kí ni mo ń sọ fún wa ni pé if you are a Christian, serious with your Christianity, do what is necessary. Ẹ ka Bíbélì yín, kẹ́ mọ̀ nǹkan t'Ọlọ́run sọ, kí ni àṣìṣe yín tó kù. Kò sí Kristẹni o, ẹ kàn fẹnu jẹ́ Kristẹni ni. Ogun dé, ẹ rí Kristẹni tó lè dìde láti jà fún yín, ẹ rí pásọ̀ kankan tó lè dúró fún yín, àfi oníṣẹ̀ṣe ló dúró fún yín.
tí ò bá ṣàánú tá a rí gbà ẹ̀yin náà ẹ béè lọ́wọ́ ara yín ta ló lè ṣe gbogbo àwọn ológun tó kóra wọn jọ ǹjẹ́ rí kankan tó kàn fọ́nu lórí kinní ǹjẹ́ rí kankan tó lè dúró Gani tó ń fọ́nu kò gbébọn rí ǹjẹ́ ó lè dúró gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó ń pariwo yẹ̀yẹ́ wọn ló orí agbágbé orí fóònù náà ti ń sọ̀rọ̀ ẹ lè rí wọn kó wọgbó lọ àwọn àáfàá wa ẹ lè rí wọn kán dìde tó ẹni tó lè gbà wá nìyẹn so àfàìmọ̀ tógun bá dé àwọn èèyàn máa ṣe kí ni wọ́n ti ń lọ o àwọn pásọ̀ wọ́n ti fi ṣọ́ọ̀ṣì wọn lẹ̀ o many ẹ lọ sórí Google ẹ lọ sórí YouTube ẹ máa rí wọn wọ́n ti sọ fún yín pé I'm the general overseer of so church èmi ti di oníṣẹ̀ṣe láti ṣiṣẹ́ ń lọ mo ti padà láti máa gbé àwọn ṣẹ̀ṣe mi bàbá mi lárugẹ tó ayé pé ilẹ̀ ń dúró dè ẹ continue èmi ò lè sọ pé kẹ́ má ṣe mi dẹ̀ lè ní pé kẹ́ ẹ ṣe ṣùgbọ́n as for me and my house we shall serve the Lord Jesus so ó kù sọ́wọ́ ẹ̀ nǹkan tó bá wẹ̀ láti ṣe ẹ jẹ́ ká lọ gbàdúrà. Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọpa tó kú kò tí ì rí tan Yorùbá sọ ó ti tún kọ pátápátá ìran Yorùbá ò ṣerú rí ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọ oko ẹrú lọ́wọ́ Fúlàní àfìgbà tó mọ jáde bọ́ta pé àní gbárù eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti ìlú òyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogún yẹn dẹ̀ bàjẹ́ gbogbo 500 million yẹn dẹ̀ wọ́ mi gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n gbogbo ẹ̀ di tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko òun dẹ̀ wá nú ibi tó produce yẹn ta ní oníláárí ó ń bọ́ gbogbo ìwà yìí ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ọ̀gbìn iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ epo ó tán ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbogbo Àkàlà ó ní ká tó tún rólógun bíi Lísàbí Agbogbo Àkàlà ilẹ̀ ata sí 6,000 years ago 6,000 years ago níran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́ọ̀sìn lólórí ogun ilẹ̀ Yorùbá òrìṣà nílé ni wọ́n ń bọ ní Nífẹ̀ẹ́ wọ́n ń bọ kiri gbogbo ìlú ni Ọ̀ṣọ́ọ̀sìn yẹn kò gbà rárá kí ìyà kankan ta lé Yorùbá àwa ọba kan ti dìde ń sìn pé Sunday Igboho yìí ó ní láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sìn yẹn olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò